Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Ọmọ yóò tí màá lákòrò àjà ọmọ ìyá ẹ̀gbọ́n sì ṣe. Kí lára gbá yín tà sanwó, kí lára gbá yín tà. Mami, you have to be strong, please. Olúwo àti ẹ máa bàjẹ́, tí ẹ máa bàjẹ́ olúwo rẹ̀ sí tó wúwo àti nílẹ̀ Yorùbá. Ìrọ̀jì rẹ̀ ò ní tó ní àpèrè nílẹ̀ Yorùbá mọ́ láti ṣe Elédùmarè. Àbálẹ́sù ìtọ́ ìgbàlẹ̀ kò tó padà sẹ́nu. Àti ìrọ̀jì rẹ̀ kò ní sí ẹmọ nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo bó ṣe ṣe wájú ilé ìtura tó máa sọ pé kán mọ̀ bọ̀ kán mọ̀ bọ̀. Ẹ ṣe wàá báwo yé lè pọ̀ eléyìí pọ̀ ẹ̀kú ètò. Fídíò tí mo wò tí mi ò lè sunkún. Fídíò tí mo wò mo fẹ́ sunkún ẹ kí ló fẹ́ sunkún kò mí mo wò bá ó dùn mí mo fẹ́ ké mi ò lè sunkún omi ò jábọ́ lójú mi I'm like ogun dé o ogun rèé o. Ok ìwà lọ ẹ bá gbọ́n sókè. Ẹ bá wa bọ́ sí nẹ́tíwọ̀kì yìí tí mo máa dá sa nẹ́tíwọ̀kì yìí ò dá mi tẹ́ wa yẹn sà. Ok. Ewa ṣé kí n drop yín ni ṣé kí n drop yín wà. Hello. Hello à ń gbọ́ yín sà. Tọ́lá bá ní kí bàbá Tinubu ká bá wa rí ètò ìwò. Ẹ jọ state security tẹ́ fẹ́ dálẹ̀ Ọlọ́run á fún yín ṣe. Ẹ mọ̀ ju àwa lọ. In tó yé yín dáadáa ni. Ọlọ́run á jẹ́ ẹ débẹ̀ lẹ́lẹ́kejì. Bàbá yín tó dùn mọ́ wa nínú jù ní pé ká ẹ jẹ́ kó ń kálukú lọ ń lọ ẹ̀. Àwọn ará bí ẹran ni wọ́n èé ṣèyàn wọn iṣẹ́ tá a lè bá ṣe pọ̀. Ẹ̀yin náà ti sọ síwájú rí pé wọ́n Nàìjíríà pé kò pé wa. Ẹ wo ti àwọn ọmọ yín, ẹ wo ti olóyè Ìgbòho tí life wọn wà in danger. Kẹ wá wo ti ọgọlọ́gọ̀ Yorùbá tó jásí pé tẹ bá kò lórí oyè yẹn kí ni tó fẹ́ ṣẹlẹ̀ sí wọn. Torí gbogbo ohun tó sì ń ṣẹlẹ̀ báyìí ó yé ẹ̀yin náà pé preamble ni. Ọlọ́run ní jẹ́ kó bọ́ lọ́wọ́ yín, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ rí ṣe kó ń kálukú lọ ń lọ ẹ̀. Bàbá tẹ bá gbéjọba fáwọn ará bí wàhálà ni àwọn ọmọ Yorùbá wà o. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run á fi ìyà tẹ́ ti ara wọn jáde á fi bẹ̀ yín. Ẹ bá wa ṣe kó ń kálukú lọ ń lọ ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run à ń bẹ̀ yín ni. Ìyá mi ẹ máa bí tó bọ̀. À ń bàbá ẹ ṣe ìgbọ̀n. Ìwà náà mo ti send ẹ̀ sí. Please, as you are getting that video, don't keep it to yourself. Continue sending it out. Let the world see it. Please continue sending it out. Ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọba wa. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ìjòyè wa. This can be anybody's daughter. This can be anybody's sister. This can be anybody's mother. Ó máa pẹ́ dé kíláàsì. Ẹ pẹ́ dé kíláàsì ẹ káàbọ̀ mà. Lára àwọn ọmọ yẹn olùpadà àwọn ọmọ tí wọn. Ẹ káàbọ̀. Kí ni mo miss báyìí? Torí bí bá ń bọ́ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ wọn ní fídíò kan. Bàbá Tinubu ẹ jọ̀ọ́ ẹ pín wa. I'll go back to what people are talking about. Ẹ jọ̀ọ́. This is too much. Auntie, I'm not sending the video yet. 3 marks to put you. Mo ti send it, but I'm going to delete it. Mo pẹ́ ẹ̀. Okay, not delete it. I feel it. Ẹ lọ wo kẹ́kẹ́ padà. Ẹ lọ wo kẹ́kẹ́ padà. Please don't keep this video to yourself. Continue sending it out. Let the world see. Ìwàlẹ́wà kí ló jẹ́ tẹ pariwo? Kí ló jẹ́ pariwo ìwàlẹ́wà? Wọ́n ní yé Ògúndé ni. Ẹ bá gbọ́ sókè bàbá wa èṣù fẹ́. Ò tí ì rí fídíò yẹn o ṣùgbọ́n àdáṣètò ẹ̀ nù. Hello. À ń gbọ́ yín sà ẹ bá ti sẹ́ǹtì. À ń gbọ́ yín sà. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ṣé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n wà kùsà lọ́wọ́ o. Fídíò náà ti wà lọ́dọ̀ yín sà. Ok. Gbogbo wọn wà kùsà lọ́wọ́ bọ́lẹ̀ ṣe ń wà kùsà lọ́wọ́ tó ń dùn mọ́ wọn yẹn. Wọn ò ro nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la. Gbogbo wọn dẹ̀ ti gbáradì pa àwọn máa túlẹ̀ tó bá ṣẹlẹ̀. Ṣẹ́rí gbogbo àwọn obìnrin ni mo fẹ́ direct ọ̀rọ̀ yìí sí. Gbogbo obìnrin tó bá sì ń rò pé bóyá ẹ̀sìn àjòjì tó jẹ́ ẹ̀sìn Islam wípé ó ní nǹkan kan tó fẹ́ họ́fà àwọn obìnrin wọ́n ń tanra wọn ni. Tó ní kálukú wọn. Because it's all about oppression. Islam is all about oppression. I'm telling you. And tí o bá dẹ̀ get here, kó bá get here, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun sà.
Yeah. Please be on TikTok. Tẹ́ bá mọ̀ pé lè mute, tẹ́ bá wá drop ara. Ẹ má send request orí page mi tẹ́ bá lè mute now. Ẹ má send request orí page mi tẹ́ bá lè mute. I'm gonna disconnect you and block you. Ẹ tó bá ti lè mute, ẹ má send request sí mi lórí TikTok. You cannot mute. Please, mo follow ọba bẹ̀ yẹn, má ká gbéra wa ṣépè. Ẹ má send request sí page mi máa ẹ tó máa ń kanra ló ń ṣe show, mo máa ń kanra. Ẹ má send request sí mi lórí tẹ́ bá tún pẹ́ lè mute, tẹ́ bá ti gbé yín wọlé lórí TikTok. Mo follow ọba bẹ̀ yẹn, please don't send request or else I will block you. Máa block yín ni, máa ń kanra. Ẹ bá gbọ́n sókè sà. Mo ti wo fídíò yẹn, nǹkan burúkú ló ń ṣẹlẹ̀ níbẹ̀. A máa bẹ bàbá Tinubu náà ní lórí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. A máa sẹ́ndì gbogbo fídíò síbi tó bá yẹ ká sẹ́ndì ẹ̀ sí. Torí ìdí ni wípé ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń pláàni region yẹn gan. Àwọn náà ti ń takò. Torí mo ti rí bọ́ sí pláàni region yẹn sílẹ̀. Region yẹn next year ló yẹ kí ó wá sí region yẹn báyìí, but before October 1st a máa bẹ̀rẹ̀ lórí region yẹn lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yé Tinubu, but ààrẹ ò gbọ́dọ̀ sọ nǹkan burúkú tí ò dáa jáde àbẹ́gẹ́ẹ̀tì. A mọ̀ pé ọmọ wa náà ni Tinubu, bàbá wa dẹ̀ ni. Kò lè sọ ọ̀rọ̀ jáde pé ẹ dìfẹ́ǹdì ara yín kó ní kálukú ó dàbí bàbá Oyedepo. Ó ní use your sense. Nǹkan tó ní kálukú máa ṣe nìyẹn. Kò sẹ́nìkan tó lè sọ pé òun wá gbé ogun bá mi nínú ilé bẹ́ẹ̀ fún kankan báyìí. Ó máa gbọ́jọ́ òkú ẹ̀. Mi ò ní dóde pé kí ìjọba kan kò dúró pé àwọn fẹ́ dìfẹ́ǹdì mi pé mo máa dúró. Màá wá jẹ́ ọmọ tí ò tó mi kó wá pa mí. Náà kò. Ìtàkùn tó ní kẹrin mọ́rin dò ní. Òun tẹ̀rín ló ń lọ. Ẹ máa bí tó bọ̀. Ẹ ṣe nǹkan adúpẹ́. Ẹ jẹ́ ẹ bá ti Ọlọ́run kò ṣó tí mò ń ṣe mi láìkí ṣó tí mò ń ṣe. Ọlọ́run kò mi láì bẹ́ ṣe ń ní mi lára pẹ̀lú ṣó tí mò ń ṣe. Ọlọ́run bá mi mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí. And I'm not gonna say anything again. I will just block you off. Bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn, ó ń dùn máa hàn kan pé ẹ yẹ ká máa provoke ẹ kó máa sọ̀rọ̀. You call me 2 times, I block you down. Ẹ bá gbóhùn sókè sàn. Báwo yẹ ẹ káàárọ̀ bẹ́ẹ̀ máa o ẹ kú iṣẹ́ o. Mi ò ní fídíò yẹn bọ̀ mo wo program mi lórí second phone mi. Bàbá mo ti sẹ́ndẹ̀ tí mo ti sẹ́ndẹ̀ tí tipẹ́tipẹ́. Èmi náà ṣe máa 17 tó bá di August nítorí ẹ̀yin náà ṣe máa 17. Now nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn lọ́balọ́ba wa ò lè dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Àwọn náà kó màálùú fáwọn ẹni yìí. Ó fún dòmó wà ń bí iṣẹ́ ní kàn fà ìdí àṣà bá yín sọ̀rọ̀ ni. Ẹ máa bẹ́tò bọ̀. Ọlọ́run á máa fún yín ṣe ẹ̀mí yín á gùn kò jù bẹ́ẹ̀ lọ mà. Ẹni tí mo bá pè, mo ti send ẹ̀ sí yín. If I am calling you, I have sent it to you. If I am calling you, I have sent it to you. TikTok, I don't know what to do again. Unisex TikTok ti drop yín bóyá ẹ power tap. Wẹ̀yìn tẹ́ power tap TikTok ń drop yín ni. Ẹ kú dédé àsìkò ìsà. Ẹ káàsán ma. Yes ma. Káàsán ma. Fídíò yẹn ò ṣe wò. Fídíò yìí ò ṣe wò. Fídíò yìí ò ṣe wò rárá. Gẹ́gẹ́ bí obìnrin kí lẹ rí tọmọ tó fẹ́ mu yàn yẹ. Ẹ wo. Bá ti kí n tuntun wò ẹ̀jẹ̀ mi á tún lọ sókè ni. Ẹ má jẹ́ kẹ́jẹ́ yín lọ sókè. Ẹ bá wa ṣí ẹ̀ fáwọn èèyàn àbí kẹ́ delete ẹ̀. Mo ti ṣe ẹ̀ náà. Ẹ bá bẹ̀ bàbá Tinubu kó pín wa àsìkò ti tó. Kó pín wa àsìkò ti tó àníwálé ayé asán. Bó ṣe ń pa àwọn èèyàn yìí ti pọ̀ jù. Kó máa gé èèyàn lórí, kó má ní feelings fẹ́ni kankan, kó má kéèyàn má jọ̀yàn lójúmọ́. Tó bá dẹ̀ tún wá mú wọn náà wá tún fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ ni àdéhùn òye ni. Àwa táwa náà yí bá àdé lọlé, tá bá fẹ́ lọlé àkọ́kọ́ máa kálu Samson ní kọ̀ọ̀ká tó kù lé ni. Tó bá pẹ́ lọlé báyìí tó wà tún wá déjúmọ́ lé ni, kò lè jáde tó fẹ́ gbé kankan, kò máa déjúmọ́ lé ni. Tó láǹfààní fún. Ta ló kù tí ò tí. Kọ́lọ́ má jà lọ́wọ́ àlàyé. Àǹtí mi. Ta ló tún kù? Ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ mà. Ṣẹ̀rẹ́ ìtẹ́lẹ̀ tó sókè tí mo disconnect yín ni ẹ má send request ogún olùbámisọ kí n gbé yín sókè padà.
lẹ́yìn yẹn máa ṣáyín sí blocking ni. Bá fẹ́ ṣe family meeting ẹ má send request kẹ́ tó bá fẹ́ ṣe family meeting. Bá gbé yín sókè máa wá bẹ̀rẹ̀ family meeting ní background òun sórí page eléyìí o. Ìyàwó Adébọ́lá máa no èyí tán. Màámi Adébọ́lá máa get ready kalẹ̀. Bàbá nọ́mbà yín ò lọ. Ìyàwó Adébọ́lá bá gbé sókè lórí TikTok. Àǹtí, picture yẹn ṣe wọ àǹtí ẹjọ́. Ṣé picture nàbí fídíò? Fídíò tẹ sẹ́ndì sí mi yẹn. Èmi lè sẹ́ndì ẹ̀ sí. Mú wọn. Àǹtí, olórí burúkú làwọn Fúlàní o. Ọmọ yẹn dẹ̀ kúrò ló ń rákòrò fẹ́ lọ mú yàn. Ọmọ yẹn ojú ọmọ 9 months lọ. Between 8-9 months. Bàbá Tinubu ẹ jọ̀ọ́. Mo rò bóyá strong ni so ẹ strong. Ẹ mọ̀ pé bí ọ̀lẹ́ mi náà. Mi ìfẹ́ sẹ́ǹdì ẹ̀tọ́ ni tí máa sẹ́ǹdì tó ti fa ọmú ẹ̀ báyìí. Pẹ́ẹ́tẹ́ máa fẹ́ fa ọmọ. Ọmọ yẹn tiẹ̀ ní concern mi. Ebi ń pọ ọmọ yẹn ni ó fẹ́ mú yàn ni. Wọ́n dẹ̀ fi bí ìgún ẹnu ẹ̀. Àwọn ẹ̀fẹ́ dìde gbé ó tún fún ọmọ mẹ́mọ́lẹ̀. Ó dàbọ̀ àǹtí ẹ máa ṣètò lọ́mú kí wà pẹ̀lú yín. I know. Ẹ lọ mu tíì tútù. Ẹ máa gbé sókè lórí fóònù. Ìyàmọ́. Ta ló gbé sẹ́ǹdẹ̀ sẹ́yìn obìnrin? Obìnrin ìfẹ́. Bó ṣe ń ṣàwọn ọmọ ìyàn wa torí Ọlọ́run. Ẹ bá ti ń pè ẹ stop. Ọkọ mi yẹ kú iṣẹ́ takuntakun náà dúró tí a ní rìn ìjọ tí fi ń pọ̀nà tọmọtọmọ àtàwọn ọmọ wa o. Olùwádẹ lọ́wọ́ dáàbò bo bàbá Tinubu àti Sunday Igboho kí bàbá Tinubu kó jọ kó pinna nídìí lọ pẹ̀lú àwọn pípé yìí. Ẹranko ni wọ́n èwo bó ṣe ń ṣe wọ́n. Kì í ṣe nǹkan kan náà. Bẹ̀rẹ̀ àwọn èèyàn wa mọ̀ pé kì í ṣe nǹkan kan náà. Màjẹ́ kí la fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbà? I don't know. Ogun ńlá lélẹ́yìí o. Ogun ni. Ṣé àwọn Sunday Igboho ti rélé ìṣá? Gúnmi ló bọ́ta ó ní Gúnmi ní pé Sunday Igboho kó stop láti máa arrest àwọn bandits wípé arrest àwọn ogun máa ṣẹlẹ̀. So Gúnmi òré lè mo ṣe kí ẹ bá wa share fídíò yìí káàkiri. Gúnmi òré lè kò rí àwọn ọmọ tí wọ́n rí ní tọ́kọ ní ẹ̀sí ẹ̀lẹ̀. Gúnmi òré gbogbo yẹn gbogbo tó bá ti ń kí ṣèyàn bá wa share káàkiri. Ẹ bá wa like ètò yìí ẹ bá wa kọ kọ́mẹ̀ntì lórí ẹ̀. Ẹnì kan kọ́mẹ̀ntì 1 million kò tẹ́ máa di yín lọ́wọ́ mú àrí kọ́mẹ̀ntì gbogbo ẹ̀kọ́ dákẹ́ ni bí òkú ìyá jọjọ. Kò tí mo ṣe lè kọ́mẹ̀ntì lórí program tí mo wọ́n. Ó dà màámi ẹ ṣeun gan jàre ẹ ṣeun gan. Kò sí mo ṣe lè mi ò dẹ̀ ní Facebook mi ní tí mi ò kì í lo gbogbo. Ẹ má wọrí màámi mo understand ẹ̀yin ìyá mi yẹn. Ṣẹ́rí 212 blocking lẹ fi ń ṣeré 212 tó ń pè mí yẹn blocking lẹ fi ń ṣeré màá ṣáyín sí blocking. Ẹ ṣàlejò lórí péjì yìí o ara àwọn grassroots fans ni yìí o kí n tó pè yín ó yẹ kí n pè yín nísìnyí kí n tó pè yín máa pèyàn 4 lé yín lórí màá ṣe wá pè yín màá ṣe wá sọ̀rọ̀ sí yín ẹ bá wa gbóhùn sókè sà. Èmi náà mo ti watch fídíò yẹn ọgbà ọ àwọn kí àwọn leaders wà ní ìsìn àtàkùn mi tẹmọkàn tí mo lè sọ torí ilé ìtẹ bá fún mi gan mo fẹ́ bẹ̀rẹ̀ mà ṣé alẹ́ àwọn tó ń gbé ní Ògbómọ̀ṣọ́ yẹn lélẹ́yìn ni. Bàbá mi ẹ bá wa sọ̀rọ̀ kí lẹ rí yídà àwọn tó gbé l'Ógbómọ̀ṣọ́ ni àwọn tó gbé l'Ọ́yọ́ ni àwọn tó gbé l'Ákúrẹ́ ní Èkìtì ni kí lẹ rí kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe fíìmù ọmọ ẹnìkan ni ìyá ẹnìkan ni ìyàwó ẹnìkan ni. ó tẹ́bọ̀ ọmọ kékeré yẹn tẹ̀mọ́tẹ̀ ń pìtì ọmọ yẹn no this is terrible Yorùbá ti wọ wàhálà báyìí àfi kí everybody defend ara ẹ o tàbá ń dọ́pọ̀ àwọn leaders kan bọ̀ wá defend wa àkànparọ́ ni o this is terrible kò sẹ́nibọ̀ tó máa rí bó jẹ́ system bó jẹ́ ìyá mi gan mo rí bẹ́ẹ̀ yẹn no I'm not be very happy nínú ọ̀dọ̀ àtọ̀ nǹkan tí mo rí. Ó dà ẹ ṣe gan. No. Bàbá wa Ifágbèmí máa rẹ́dì kalẹ̀ Petro àbí kí lorúkọ yín Peter Olúṣèyí ẹ bá wa mute o mi lè wá já ní gẹ́gẹ́ tó pé mò ń ṣe live show ẹ bá wa mute o ẹ bá wa gbóhùn sókè lórí fún ló mà yes ma ẹ káàsán mà ẹ kú dédé àsìkò yìí ẹ kú iṣẹ́ yes ma this is too much èmi náà máa ṣí ẹ sí gbogbo link àwọn èèyàn rí
má ṣe ẹ̀ka àwọn èèyàn rí eléyìí a máa gbà fún yín ẹ ṣe ẹnì kàgbà kò tẹ̀lé tara tọmọtọmọ lágbára Ọlọ́run náà bá wa tòlú yìí ẹ ṣe àbí kí n má ṣẹlẹ̀ sáwọn obìnrin ni ọ̀rọ̀ àbí kí n má ṣe bàbá wa Ifá èyí lè mo fẹ́ pè má bínú sà àbí kí n má ṣẹlẹ̀ sáwọn obìnrin àwọn obìnrin ẹ̀yin obìnrin mo fẹ́ sẹ̀ǹdì ẹ̀ sí mo fẹ́ kẹ́ máa fọwọ́ gbá ìyàmọ̀ po yín bó ní bá ti against ìyá tó bá ti against nǹkan tí Sunday Igboho ń ṣe ẹ máa bá wa fọwọ́ gbá ìyàmọ̀ po yín fídíò yẹn ẹ máa wo bí òbí ṣe ń pamọ́ ẹ kí n bá wa fi wọ̀n wọ́n lépè ẹ bá wa gbóhùn sókè sà. Hello Yorùbáwùyí. Hello ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kú ètò nígbà tí ìdùnnú àtàrà ilẹ̀ Yorùbá máa dé ọ̀nì fi wá ṣàwátì ń bẹ̀ ọ́ àwọn tó dẹ̀ ń ṣọ̀tá Ìgbòho òkú ló máa gbé lẹ́nu gbogbo àwọn ọ̀tá Ìgbòho ilẹ̀ báyìí ẹ̀yìn òkú náà ń jà tààrà Ìgbòho ló máa gbẹ̀yìn àwọn ọ̀tá ẹ̀ etí báyìí ló máa fi gbọ́ ku wọn ìkọ̀ọ̀kan náà máa yọ dànù bí ọwọ́ pẹ̀lú láṣẹ Ọlọ́run. Náà ń sìn à ń sọ̀rọ̀ pé ká dìfẹ́ǹdì ara wa ní tá a lè fi jà a ti pariwo kí bàbá Bọ́lá Tinubu kó arrest Sultan kó arrest Gumi wọ́n fi wọ́n lẹ̀ wọ́n sọ anything òun tó negotiate fáwọn bandit ó dẹ̀ mélòó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tó pìtì ju pé kó máa jáde máa negotiate fáwọn bandit tó ní kó má pa wọ́n àkútúkú wọn lọ́lọ́run kò sí tí èèyàn fẹ́ fi jà tí wàhálà bá dé ẹni mélòó ló ní nǹkan ọjà lọ́wọ́ bí bàbá Tinubu tó wà bí ò bá dẹ̀ ṣe àti sọ náà kán pín Nàìjíríà kó ní kálukú máa lọ nílò amalgamation 2014 ó ti expire ní 1940 ó ti expire ní 2014 kán pín wa kó ní kálukú máa lọ ẹran làwọn pípù yìí wọn ń ṣẹni tó ń báyàn gbèlú ká lọ ń lọ kí Yorùbá sinmi ẹ wo gbogbo ìgbà ayé àwọn bàbá wó lọ́wọ́ peace wà nílẹ̀ Yorùbá náà owó òdẹ tí tó wọn tí lókèètè po gbogbo lithium nǹkan kò sí ń gbà yẹn táwọn bàbá àwọn Awólọ́wọ̀ tó ń fi ṣe ribiribi gbogbo àwọn títí Western region tó ń ṣe ń gbà yẹn bàbá Tinubu kó pín Nàìjíríà o kó tó di gbogbo àwọn lọ́balọ́ba yìí náà gbogbo wọn náà ń jẹ́ ń bẹ̀ o òun ni àwọn dẹ̀ ní tẹ̀wọ̀n bá ti jẹ dòdò kò ní lè so dodo olófà kú tọ́pọ̀lọpọ̀ fi dákẹ́ tán diwọ́ mẹ́ẹ̀kẹ́ o Olúwo dẹ̀ rẹ̀ àwọn alálẹ̀ máa mú pàláṣẹ Olùmarè ṣiṣẹ́ ló mú ajá tó fi ń gùn yẹ ló má díẹ̀ tó ó máa ṣiṣẹ́ láti àṣìṣe lóko lágbára wọn nílẹ̀ ẹ máa bí ètò nìṣó. ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀tì lórí YouTube pé bàbá wa Ifá kílẹ̀ lò bàbá wa Ifá gbèmí gbóhùn sókè ẹ̀yin ló kàn mo dẹ̀ ń pẹ̀lú mi lẹ́yìn lórí iṣẹ́ wa ń bẹ̀ Ifá gbèmí iṣẹ́ wa ń bẹ̀. A lè gbọ́ yín bàbá wa mix tó fi ń gbọ́ wa ń sàlẹ̀ ni a lè gbọ́ yín. Ọ̀rọ̀ agbósókè lórí fóònù jàre. Ó ga ọkọ mi mo ti gbé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ok, ẹ má bínú màmí, ẹ má bínú. Confusion tó máa ń wà ní tí máa ń ṣe show lọ́wọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ tí ní ṣe pẹ́lẹ́ yé ń ṣe yìí. Confusion máa wà ní ẹlòmíì tó yẹ ká pè é sí àti fast forward ẹ̀ sẹ́yìn. Because kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí mo lè sọ mo ò ní gẹ́ra mi sí 6. Peter ẹ bá wa gbóhùn sókè. Peter ṣe wa ń bẹ̀. Peter ẹ bá wa gbóhùn sókè ẹ káàsán sà. Ó sì ń gbà tí èèyàn fẹ́ ṣe náà rẹ̀ àdúrà lèèyàn máa gbà. Àwọn èèyàn ti ń pariwo àwọn tó wà ní north àti àwọn Yorùbá àti Igbo ń fi kọ́ máa wálé tó àwọn nípe ọ́mìn business àdúrà la máa gbà fún Sunday Igboho jọ tí mo fẹ́ ṣe náà nìyẹn. Ó dá ẹ ṣeun gan-an. Ẹ̀yin tẹ́ni kí sẹ́ni kìíní ẹ kàn flash mi lórí ẹ̀ tẹ́ wà lórí YouTube ẹ kàn flash mi. If you don't have my number mi ló ń lọ lórí YouTube yẹn ló ń lọ nísàlẹ̀ program tí mò ń ṣe yẹn number mi nìyẹn bẹ́ẹ̀. WhatsApp nìkan ni o ẹ lè pè mí ní direct call kó lọ o. a bá ti pè yín lórí fóònù ẹ bá wa gbé kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ má bínú torí Ọlọ́run. ìyá wa unisex ṣe ti mú mi unisex ṣe ti mú mi unisex ṣe ti lọ mú mi. Ó pọ̀ fún Wàrísì wa lọ
ó pọ̀ fún wa aláàánú wípé wa òbí wọn àṣẹ wàhálà alálẹ̀ àfi gbogbo àṣẹ wọn láṣẹ àṣẹ Elédùmarè. Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ìyá mi ẹ bá mi sẹ́ǹdì kí nìyẹn mo ti sẹ́ǹdẹ̀ sí yín mo ti máa tẹ̀ ní ẹ sẹ́ǹdì ọ̀dà nígbà kágbà mo ti wò sẹ́ǹdẹ̀ torí sí mi yín mo láìkẹ́ ẹni tí bá ti pé mo pè yín mo máa ti sẹ́ǹdẹ̀ sí yín kí tó pè yín má fi lè pè yín ẹ mọ̀ pé mo ti sẹ́ǹdẹ̀ sí yín tó pé tó bá ti ní ìdí ẹ̀kan flash mi màá sẹ́ǹdẹ̀ sí yín kí tó pè yín màá pè bá wa sẹ́ǹdì kí ni lẹ́yìn tí mo ti pè yín tán I don't like it Mr. Richard ṣe ti fẹ́ sọ̀rọ̀. ẹ má bínú mo máa ń kanra ni ó ẹ̀ mo ṣe lọ́rọ̀ ẹ bá wa gbóhùn sókè. ẹ ǹlẹ́ o màmá wa. Yes ma'am. ẹ kú déédéé wòye o. Yes ma'am. mo ní kí n dá sí nǹkan tó wà nílẹ̀ yìí. ẹ bá wa dá sí torí Ọlọ́run. even though mi ò tí ì wò ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ ń bẹ̀ ni pé tó ṣeé ṣe kí àwa concern Yorùbá people tó ṣeé ṣe kí gbogbo wa ká ṣe publicity lórí New York Times á ná wa lówó díẹ̀ ká draw attention sí irú fídíò báyìí. ẹ ní sùúrù o yàwó afterthought wọ́n ní is not clear on YouTube ẹ gbà clear lórí YouTube kí ló tún dé ṣáwọn ará bí ti dé ni ṣáwọn ará bí ti dé ni wọ́n ní ẹ ní sùúrù mà wọ́n ní kò clear lórí YouTube o. ìyàwó Abdulsalam Afsat wọ́n ní kò clear lórí YouTube. ẹ̀yin tó wà lórí kíni ẹ máa bá wa kọ kọmẹǹtì ẹ bá wa like ètò I don't know mi ò bá wa ṣe máa ń kan mi sí máa pé gidi mo yẹ kí n máa sọ pé bá wa like bá wa power tap ẹ bá wa ṣe kíní kan ẹ má bínú máa ẹ bá wa gbóhùn sókè sà bí màá ní. ẹ jọ̀ọ́ mà nǹkan tẹ́mi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ti sọ nǹkan tí mo fẹ́ sọ. However, ṣé ó ṣeé ṣe we do an advertisement on both Nigerian and New York Times ká ṣe advertisement then àwa tá a wà ní bó jẹ́ $10 ká gbà. 240 yẹn mi ní pè yín ẹ má pè 50 times mi ní pè yín Ọlọ́run mọ̀ pé mi ní pè yín padà. The Nigerian government will react. wọ́n mọ nǹkan tó ń lọ but kò dùn wọ́n débi egungun tó máa sọ pé yes ó ti tó ká take action. Then another thing tí mo fẹ́ ká ṣe ni pé ká tún kọ bí open letter àbí open petition to the National Assembly láti lè address some of these issues. Tí gbogbo bá sọ pé à ń gbọ́ à ń circulate wọ́n á kàn wọ́n á fi ilẹ̀ ni. But we need to do something in front of pé ká kàn kankan tó yẹ pé they will now be able to react to it. A máa kọ address wọn. I think that will make sense lójú tèmi. Sọ̀rọ̀ mi yé yín báyìí. Ọ̀dà ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ṣó yé yín tó bá dẹ̀ clear sí ẹ yẹ ká mọ̀ tó bá tẹ́ bá support ẹ yẹ ká mọ̀ tó bá ní opinion ẹ yẹ ká mọ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé káà tó wà ní diaspora kákan máa this is terrible this is kinní kan kò move anything but ká lè ṣe nǹkan kan tó concrete. Yes, a fẹ́ ṣe publication lórí eléyìí pẹ̀lú irú New York Times kò síbi tó hàn ní ti lè rí. Ibi tí United Nations headquarters wà ní New York. So New York Times ibẹ̀ ló wà gbogbo àgbáyé rí. So to now compare Nigerian government láti lè ṣe nǹkan kan nípa ẹ̀. Then bàbá wa Akíntóyè kí ni wọ́n ń ṣe láti lè also write on behalf of the Yorùbá rẹ̀. Bàbá ò dákẹ́ ẹ̀ àwọn àgbàgbà tó kò support bàbá so kí lè fẹ́ ṣe sí igi kan lè dá gbé ṣe. It's just unfortunate. But èmi believe pé tá a bá kọ papers, tá a kọ letter petition, ká address it, open letter to UN, open letter. Sani ọmọ tẹ sọ pé ó fẹ́ mọ mú, wọn yóò mọ mú, UNICEF. Then irú àwọn National Assembly. Then at the local level,
àwọn representative wa bíi state assemblies ká kọ̀ǹkọ̀kọ̀ then a máa dúró pé a ti kọ lẹ́tà sí you are waiting something wọ́n ní wọ́n rí gbogbo fídíò tó ń circulate a kàn circulate tó bá yá with time wọ́n á ní ó máa lọlẹ̀ bí nàìjíríà ṣe operate nìyẹn tàwa máa fi rí 2-3 months gbogbo ẹ̀ tún ti dákẹ́ ó ti lọ nìyẹn but tá a bá ti gbé documentary evidence sí gbogbo àwọn tí mo sọ yìí definitely they will react to it. Thank you so much, sir. Ẹ tẹ́ bá support bàbá wa ẹ jẹ́ ká mọ̀ ẹ tẹ́ bá dẹ̀ support wọn náà ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ bàbá wa gbóhùn sókè. Hello, ìyá mi. Yes, sir. Ọ̀gá àlẹ́kọ̀ ọ̀dọ̀ mi náà. Mo rí fídíò yẹn mi ò lè sọ̀rọ̀ nípa fídíò yẹn náà ó kọjá agbára tèmi. But èmi kàn fẹ́ sọ nǹkan kan nípa nǹkan tí àwọn èèyàn sọ wípé kí Tinubu gbìyànjú kó fún wa ní regional. Àwọn tí wọ́n sọ pé kí ó fún wa ní regional wọn ní àròjinlẹ̀ ni o. Ẹ má okay, go ahead, sir, please. But with respect. Torí ṣe bí regional náà la wà tẹ́tẹ́lẹ̀. Kí ló sọ fún wa wípé tó bá fún wa ní regional ṣé òun ló máa wà bẹ́ẹ̀ títí láéláé ni? Tó bá padà dé a fẹ́ ṣe òfin tó yẹ pé wọ́n ti padà débẹ̀ mọ́. Ó máa padà débẹ̀ ìjọ kan. Ohun tí èmi kàn mọ̀ pé Tinubu lè ṣe ni wípé tí ò bá lè pè wá finally kó fún wa ní regional yẹn. But ohun tó wá tún máa fi kún ni wípé bó ṣe pé ó máa tún lọ síbi tó ti ń yáwó náà ni tó máa lọ yá ẹ̀bítíbitì owó tó bá fi ra nǹkan ọjà fún wa lórí ilẹ̀ Yorùbá torí wọ́n padà bọ̀. Tí yóò bá fi lè ṣe yẹn kó má fún wa regional o kó ra fi wálẹ̀ báyìí kó ra máa pa wá díẹ̀. Torí tí ó bá fún wa tọ́lì mi sọ fún yín tó bá fún wa ní regional yẹn bí ìgbà tí ó bá fi wá sínú ewu ni ìyẹn gbogbo ló máa burú jù. But ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ọ̀lẹ ni wọ́n ní tí a bá dáṣọ fún ọ̀lẹ a máa ń paláró ni. Tó bá fẹ́ fún wa ní regional yẹn bó ṣe pé ó máa lọ yá owó ni ó máa fi wálẹ̀ bẹ́ẹ̀ o ó máa ra ìbítíbitì ẹrù ó máa kó wọlé ní bámúbámú tó máa fi defend ara wa àjẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe ń kúrò bẹ́ẹ̀ ló máa wọ́n máa dá wa padà sí ṣẹ́ṣẹ́ àárọ̀ ni o. Ibi tọ́rọ̀ wá dẹ̀ ń lọ yìí ẹ bá mi sọ fún Tinubu mi ò kí ń ṣe wòlíì o tó bá lè ṣe kò bá dáa ẹ sọ fún bàbá kó má sùn Àbújá mọ́ o. Ẹ mọ̀ kò sí ẹni tó Ọlọ́run ò lè lò kò sí ẹni tó Ọlọ́run ò lè lò mò ń sọ kí gbogbo ara yín máa gbọ́ náà ni kó má dàbí pé bóyá so that bóyá àwọn tó wà lórí program wọn máa ọ̀gbẹ́ni kó lè pín jọkọ o kò ní rí bẹ́ẹ̀ o kí bàbá má sùn Àbújá mọ́ láti bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ sọ fún bàbá yẹn kó má sùn Àbújá mọ́ o gbogbo ọ̀rọ̀ kọ́ la máa sọ mo mọ̀ nǹkan tí mo sọ ṣá ọlọ́wà wà pẹ̀lú wa o yọrẹ o. I don't know why people are challenging you. Why you did not call me? Why you did not call me? I am calling you now. You are not picking up. Oh. Wọ́n ní bó ni kó máa sùn kó máa sùn yàrá Yorùbáwùyí. Why you did not call me? I call you. You are not picking up now. Please don't call back because I may not pick your call. Tó wà nílẹ̀ ó ti kọjá be careful. Ẹ jọ̀ọ́ ta ló wà lórí TikTok yẹn kò. Ẹ bá wa mute náà bí TikTok wo lélẹ̀.
ìwà wọn lórí TikTok nìyẹn. In fact, right, if you know, you are very right. Pé ẹni tó bá ti èmi ni máa ń gbé wọn wọlé ojúmọ́ lè sọ pé consent gift tó gbé wọn wọlé. Please, if you don't send gift, don't send request, because any more value gẹ́gẹ́ bí Mr. Richard ṣe sọ. If you don't send gift, don't send request. No matter what bá sọ ẹ lọ sọ lórí page mi. Ẹni tó bá bẹ sọ ẹ lọ sórí page mi kẹ́ lọ sọ. You don't send at me ni kí ni at me àbí kí lẹ pé. You don't send at me, don't send request. Ẹ lọ sí page mi kẹ́ lọ sọ. At me, one at me. You don't want to cover for the whole day. Cover for the whole day. Tó bá gbé wọn wọlé báyìí, wọ́n á make sure wípé àwọn frustrate yẹn tí wàá fi bínú sọ̀rọ̀ ṣáà ni. Mo TikTok yẹn mi ètì TikTok mi fẹ́ máa wá sórí TikTok. Ọlọ́run mọ̀ pé èèyàn méjì ló ń wò mí lórí YouTube. Ó tẹ́ mi lọ́rùn bàjẹ́. Wàá rojọ́ ẹ bá wa mute ẹ bá wa tap wọn nípa àtàwọn pé náà ti ń ṣèdí balabala wà á ti máa rí lion wà á ti máa rí tiger wà á ti máa rí nǹkan oríṣi ọmọ máa jù. Èmi ò bẹ̀yìn kẹ́ send gift ẹ bá send tẹ́ bá dẹ̀ send mo ṣe tèmi fọ́lọ́run bẹ̀ ẹ máa disturb mi. Ẹ bá gbóhùn sókè. Ọláyínká ẹ send request. Ọláyínká ẹ send request. Wọ́n lè gbà mí láyè kí n wò kí wá pè mí padà. Ọláyínká yẹn send request kí n gbé yín wọlé. Ṣé ìgbà mo fẹ́ hẹ̀ ǹdè bó sínú mi ò mọ tó dé tí ń bí mi báyìí. Mo kò tó dé tí ń kàn bí mi. Mo ti mú mi. These people are giving me tough time. TikTok. Ojú yẹn ló tọ̀ mí dẹ̀ láìpẹ́ ojú yẹn ló tọ̀. TikTok ló ń fún mi ní problem. Trust me. TikTok ni. Bá yá sí mi ni wá sórí TikTok wá ṣe show mọ́. Hello, Yorùbá wò. Bá gbóhùn sókè. Okay. Ọlọ́run kó ṣàánú wa. Ṣùgbọ́n nǹkan tó wà ńbẹ̀ ni pé gbogbo àwọn tó ń dárúkọ àwọn ọba. Now, my own take is this. Àwọn wo ló sponsor owó ẹrú nígbà wáṣẹ̀? Ṣé báwọn ọba náà ni? Èèyàn òun lèèyàn máa jẹ́ títí ayé. Yorùbá ní ọ̀gbàrá òjò kò lóhùn oníléwó, onílé nìkan òun ni ò ní gbà fún. Oníkálukú kó lọ mójútó ara ẹ̀. Kò sí ọba kan bóyá nínú ìdá 10, bóyá tá bá rí ìdá kan tí ò kì í jàǹfààní lára Fúlàní. Nǹkan tó fà á tí gbogbo majority ọba ilẹ̀ Yorùbá tán lè sọ̀rọ̀ òun nìyẹn. Ta ló máa worú fídíò eléyìí tínú ẹ̀ máa dùn? Ṣé wọ́n lè ṣe ìyàwó ọba kankan báyìí? Ọba kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí. Ìjòyè kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí. Ṣùgbọ́n àwọn tó ń ní nǹkan kan àwọn náà ni wọ́n máa forí kó. But problem tó wà ńbẹ̀ òun ni pé gbogbo ìdíbàjẹ́ tán bá ń ṣe sílẹ̀, ilẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, ilẹ̀ fúnra rẹ̀ ó máa béèrè ẹ̀san. I want to tell you categorically wípé gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tán ti ta sílẹ̀ kò ní ìdí kéèyàn gbàdúrà mọ́. Ilẹ̀ máa béèrè ẹ̀san. Ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí béèrè báyìí. Ẹ jẹ́ ká lajú lẹ̀. Bàbá wa kílẹ̀ because mi ìráwọ̀ tó ń kọ́ sọ̀rọ̀ nípa pé Gúnmi ní Sunday Igboho should stop láti máa arrest àwọn bandits. Nobody is talking about it. Ṣé ànífẹ́ Sunday Igboho nàbí àbí nǹkan tó ń ṣe wá yín tó ń ṣe fún wa yín àwa náà support pé kó stop. Àwọn ọba ló wà ń bẹ, àwọn ọba ò lè sọ̀rọ̀. Ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀? Ǹjẹ́ gómìnà kankan sọ̀rọ̀? Kọ́ má bàa yọ wọ́n pò. Mo fi owó àtọmọ kí n fi bo ẹni láṣìírí. Mo lọ sílùú kan láìpẹ́ yìí. Mi ò sí Nàìjíríà mọ̀ ń sìn. Mo lọ sílùú kan ní àìpẹ́ yìí ní South West ọ̀dọ̀ wa ni. Mo dẹ̀ rí mọ́tò Rolls Royce. Mo rí Rolls Royce yẹn lójú títì. Mo wá ń wò ó wípé
ṣé irú títì tí Rolls Royce tó ti wọ́ọ̀tì kan máa wá rè mo dẹ̀ wá gbọ́ pé ọba yẹn òun ló ń ṣe ọ̀nà apá kejì yẹn ṣùgbọ́n ibi tán fẹ́ gbé Rolls Royce wọn gbà nínú ilé tó wà nílẹ̀ yìí ojú gbogbo wa ló máa ṣe. ọ̀dà ẹ ṣeun gan bàbá mi gan ẹ ṣeun. Somebody said Gumi is coming to pine gbogbo yín pátápátá lórí TikTok wọn ní Gumi bọ̀ wá pa everybody kò sí wàhálà. ó sì mà nìyẹn ti àwọn ọmọ Fúlàní ni àǹtí kánà rí èèyàn tó lè sẹ́ndì fídíò yẹn. ṣé Fúlàní ni. ó lè jẹ́ Fúlàní ni. Fúlàní náà ló máa jẹ́. ó lè sẹ́ndì fídíò yẹn sí Gumi. bóyá rí nǹkan sọ. Gumi kàn máa tí Gumi bá wò Gumi òun kàn máa rẹ́rìn-ín ni pé àwọn ọmọ ìyá òun ń gbádùn. orí ibi tó ti ń pààyàn kí ló sọ ó ní they are just they are kí ló pè wọ́n kíní kan ìrántí bóyá pè wọ́n so. Ṣé àwọn ọmọ mo visualize àǹtí mo visualize ọmọ yẹn báyìí bí mo ṣe ń bá ń sọ̀rọ̀. Olólórí burúkú ni àwọn Fúlàní. Mo ń wọ ọmọ yẹn bóyá. Ọ̀nà ló fẹ́ mo bìkọ́ kẹ́ mọ̀ pọ́nmọdé. Kò sí ní báyìí ọyàn yẹn ṣá. Kọ́sì níṣẹ́ ìbímọ àwọn sìn ọmọbìnrin ló bí àǹtí. Nǹkan mi kò ọyàn nìkan lọ́mọ yẹn mú lọ. Ọyàn náà lọ́mọ máa mú náà ọyàn lọ́mọ fẹ́ mú. Mo gba mílìkì. Àná tí mo bá ń tì mí sọ̀rọ̀ tó bá ṣe ń sunkún mo ní kí ló ṣe é. Ọ̀nà fẹ́ mú yàn. Mo ní ọ̀pọ̀ bí kí ẹgbẹ́ ìgbẹ́ kó ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ fún lọ́yàn náà. Ìyá kan dẹ̀ ni wọ́n lè fi tó ń ṣe lẹ́ẹ̀kan fún lọ́yàn. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù ẹ ṣeun. Kò ní dáa fún wọn. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín o. ìsọ̀rọ̀ Yorùbá wuyì mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ni ẹ jẹ́ kẹ́lòmíì tún wọlé. Ṣẹ́rí ẹ má tí ì lọ sà ẹ má tí ì lọ. Mi lọ. Ṣẹ́rí nǹkan tó yẹ kí n pè yín padà. Tẹ bá wo kíní yẹn sìn ẹ pè ní like 6 times. So tí wọ́n sọ pé tẹ bá ṣe ń pè nọ́mbà yẹn á máa lọ sókè àwọn tó ti pè wá ṣe kí n rí wọn pè láti máa ń pè lómi lẹ́ẹ̀mejì. Mi ti pè bàbá wa ẹ kọ́kọ́ lẹ pè. Ẹ̀kan ni so ìgbà tí mo dẹ̀ ti sọ̀rọ̀ mo kàn drop náà ni. Ok sẹ́ lo profile kan náà ẹ má bínú sá ẹ má bínú nọ́mbà tí mo fẹ́ sọ pé ó pè lélẹ̀. àdónù ẹ wọ ẹni tí mi bá rí yín pé má bínú torí Ọlọ́run ẹni tí mi bá ti rí pé kó má bínú ẹni tí mi bá ti rí pé ẹ má bínú torí Ọlọ́run àwọn tó pè yẹn gbogbo ẹ̀gan ó ti jápọ̀ kọ́ tó wà nọ́mbà tó wà lórí fóònù mi sí ó ti lé ní 40 bẹ̀ tí iye tá bá rí pé ń bẹ̀ ni. Bàbá wa ẹkún òwe bàkàwọ. Ẹ kú iṣẹ́ Ọlọ́run ò ní fagaraga yín. Àṣẹ Èdùmàrè. Ẹ kú ètò ẹ lè kú wẹ́líwẹ́lí òjò yìí. Wẹ́líwẹ́lí ni o. Ọlọ́run ṣàánú wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa ọmọ Yorùbá ló yẹ ká sọpọ́tì olóyè pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé ohun tí Gumi ń ṣe yìí ṣé kò sí gọ́ọ̀mẹ̀ntì? Ó yẹ kí àwa ọmọ Yorùbá ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé èèyàn kan wà nílẹ̀ Yorùbá tó lè ṣe ohun tí Gumi ń ṣe yìí tó ń sọ̀pọ́tì tẹ́rọ́rìsì tó dẹ̀ ń bú àwọn tó jẹ́ sẹ́víọ̀ wa kò dẹ̀ wá sí àgbà Yorùbá kan tó lè sọ̀rọ̀ ń pa nǹkan tó ń sọ. Ṣé Gumi nìkan ló bú Sunday Igboho ni àbẹ́ ẹ̀rọ àwọn Yorùbá tó ń bú Sunday Igboho? No, wípé ṣé èèyàn kan wà tó máa defend the terrorist wípé ẹ bá wa tẹ 444 ẹ bá wa dá pé ẹ bá wa pè ní orúkọ Yorùbá. Ẹ pé ṣé ó sọ wípé wọn ò mọ kankan náà ṣe ń pa àwọn èèyàn. Ó ní the truth. Àwọn tiwa tó dẹ̀ wá kílèmù pé àwọn gba professor wọn gba gbogbo oyè tó wà láyé yìí ṣé wọn wá rí wípé ìwé tẹ́ mọ̀ gan kò sọ́pọ̀ lọ́nbẹ̀ náà ní làákàyè. Olóyè ò ka ẹ̀yin náà lólóyè ò kàwé but làákàyè ẹ̀ ó pé ju ti ẹni tó ń ṣe president láwọn ìlú wa lọ. Because èèyàn gbọ́dọ̀ ní future thinking àti future àbí kí ló máa pè é. So olóyè ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú.
olóyè dẹ̀ gbé síta wípé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká wo kinní ìran nǹkan táwọn ń rí ẹ̀yin ò rí ṣé wọ́n ti ń rí nísìnyìí àbí ṣé olóyè òótọ́ ni olóyè sọ ní 6 years ago wípé ohun táwọn ń rí ẹ̀yin pípù yìí ò rí tó nísìnyìí ta tún wá ti rí nǹkan tó lóyè rí yẹn náà sí kí ló tún sísì wọn lẹ́nu ṣé ó dìgbà tán bá tó pa everybody tán nígbà ní àwọn ọba wa yìí respect tá à ń fún wọn yìí ló ń pa wá di bá a ṣe wà yìí ẹ wo bó sì ṣe ń pa wá tó yìí náà a sì tún respect wọn náà ni kábíyèsí o tuálé o kìíní kan o ṣé àwọn ọba tó yẹ ká ti lọ bá nílé ká máa jẹ wọn tútù ipe kílẹ̀ wòdìwò yìí kí ni wọ́n ń wò talẹ̀ kọ́ talẹ̀ kọ́ tún gbalẹ̀ lọ́wọ́ èèyàn kọ́ tún tà fẹ́ lómìn kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n á tún tà fún Yíbò kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá kọ́ tà fún Fúlàní ní tí àwọn ọba wa mọ̀ nìyẹn ìjẹkújẹ àwọn tẹ̀lé tẹ̀ ń pọ́n lé yìí wọ́n ń pọ́n yín lé ọba oníjẹkù. ẹ tó ń pè ẹ stop jàre ọmọ yín tá à ń fún yín respect àwa yẹn lẹ wá mú bí tissue paper ẹ kàn mú wa báyìí tẹ bá ti fi nù wá tẹ ti pọ́n wa lẹ́nu báyìí tẹ ti fi wá nu ẹnu báyìí ẹ jùnú ni àdẹ̀yìn ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ìsinyìí ó ń ṣègbà tó yẹ ká máa pọ́n àwọn bàbá yìí lé ẹni tó bá yẹ kẹ́ ẹ tú sí lójú ẹ tú sí lójú ẹ jẹ́ kó mọ eléyìí ó ń ṣe ayé fàájà la wà yìí because tẹ́ ẹ bá fàájà àwọn máa fẹ̀mí yín já ni tẹ́ ẹ bá ti fàájà pẹ̀lú wọn wọ́n máa fa ẹ̀mí yín já torí wọn kí ẹ̀ ẹ wo orú fídíò tẹ́ ń sẹ́ndì yìí sì yìí kádà ẹ pé ẹ sẹ́ndì ẹ sí mi bọ́ọ̀t. mo ẹ̀ṣẹ̀ sẹ́ndì ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn lè ṣì ẹ̀bẹ́ ohun mi ò ní yọ. bẹ́ẹ̀ nínú kẹ́kẹ́ ibùdó tún àwọn èèyàn tó fi ń sọ ẹ ti mọ bí fíìmù bí kinní yìí ṣe wà bó ṣe wà bútà sí but kò mú fún àwọn èèyàn àwọn ọba wa wípé kí ló dé ọmọ yín ló wà bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ǹsìn yìí ọmọ yín ló wà bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ tó nígbà tó bá tó pàwọ́ táwa ń bí àkòwù ilé wo la fẹ́ lọ ǹsìn yìí ṣé àwọn tó wà ń lé gan wọn kọ̀ǹpléènì tí wọ́n gan ju tàwa tá à ń bọ̀ wọ́n wá bọ́jọ́ máa sá lọ wọ́n ní gan fẹ́ já dànù. kò sí tàbí máa bá lọ lélẹ̀ nígbà tó ọmọ wa wà ń bẹ̀ tí yà ń jẹ wá tó báyìí tọmọ wa bá kúrò nǹkan kí ló máa jẹ wá o ẹjọ́ ọ ti gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá wọn ò sí gbogbo nǹkan tó yẹ ká máa complain fún Tinubu lélẹ̀ up till now Tinubu ń lo 3 years bọ́dà ilẹ̀ Yorùbá wọ́n sì ti náà tilẹ̀ Fúlàní ń gbabẹ̀ wọlé àwa ò rí nǹkan gbà wọlé. gbọ́n tó yẹ ká máa sọ lélẹ̀ yìí Tinubu àwọn lè máa try lóòótọ́ but security àwọn èèyàn ẹ ló ṣe kókó. ayé Jonathan ó tọ́jú àwọn ọmọ títí ẹ̀ ayé Buhari òun sí àwọn títí ẹ̀ lẹ́ẹ̀kan wọlé bó ṣe wù wọ́n gbogbo wọn náà ní NIN ní Nàìjíríà lọ́wọ́ so kí ni Tinubu fẹ́ ṣe fún àwa àtàjẹ́ ọmọ Yorùbá mi ò mọ o àbí nígbà tí kinní kan ń jẹ ọmọ olòṣì ẹ ló ń fọ ìlú mọ́ tó bá ń jẹ ọmọ olówó sí yìí ẹni èèmọ wọ̀lú wọ́n ṣàánú wa o wọ́n ṣàánú wa kó má pa wá tán àwọn Fúlàní wọn ò rányàn kankan wọ́n ipa bàbá mi dànù náà nìyẹn. I know. I know. ẹni tó bá kàn ló mọ̀ o. ẹni tó bá kàn ló mọ̀ o. ẹni tó kàn ló mọ̀ o. ẹni tó bá kàn àwọn náà àkúkú gbogbo ẹ náà la máa gbé sórí afẹ́fẹ́ ẹ máa gbé tó bọ̀ yá mi ìyàbọ̀rọ̀ kìíní. bàbá wa yìí tó bá sọ tójú wọn rí lọ́wọ́ Fúlàní tó kù bá dìde sọ̀rọ̀ tábíọ́lá bá sọ tó gbé ẹ̀rí ní sàárè gbogbo wa là bá ṣàánú ọmọ Abíọ́lá tó bá tí bàbá wa tó sọ̀rọ̀ yìí mi ò fẹ́ pè mọ́ sí because gbogbo channel ti já pọ̀ tó bá fi lè. tẹ bá mọ èèyàn tẹlẹ sẹǹdẹ sí kọńtẹǹdẹ sí adé pẹntẹlẹmẹ fóun náà ní nǹkan tó ṣẹlẹ̀ sọ bóyá wọn lè bá bàbá Tinubu sọ̀rọ̀. ṣé èmi ni màá tún sẹǹdẹ síta tó bá àwọn Yorùbá kan máa sẹǹdẹ tó bá wọn kan sẹǹdẹ ẹ. ṣó tí mo ń ṣe gan mo ṣe pariwo ẹ bá wa ṣí ẹ bá wa láìkì ẹ kí tó máa sẹǹdẹ ẹ tó bá wọn kan máa sẹǹdẹ ẹ tó bá tó kàn àwa tó máa gbé bọ́ta. ó ṣì wà ń bírèènì mi
èèyàn kó tún lọ density tó tún rìkọ́ọ̀dì nǹkan tó ń ṣe. wọ́n tún sọ èdè sí pé ẹ mọ̀ bóyá ẹ mọ̀ pé ó dẹ̀ kókò bóbìnrin sùn rí ṣe nǹkan kan dédé sùn lé wúmà yẹn lórí ni ó wá ń gun mọ́lẹ̀ ó tún wá mú ọwọ́ ó tún mú ọwọ́ ó tún ti ọwọ́ bọ̀ ọmọ yẹn kò fẹ́ mú yàn ebi ń pa ni. tẹ́bá fídíò tẹ́bá rí kejì báyìí bí wọ́n ti máa pọ́ màálù bẹ́ẹ̀ ṣe ń pọ́ ọmú wúmà yẹn kò ní dáa fún ẹ tó ṣe wá pọ̀ kò ní dáa fún àwọn tó sì lọ́wọ́ sí pé káàjọ máa wà pọ̀ kò ní dáa fáwọn náà kò ní dáa fún kò ní dáa fún wọn ní. kí ló dé. ọmọ yẹn fẹ́ mu yàn ó dẹ̀ fi ẹ́ bò wọ́n dẹ̀ fi ń bú ọmọ yẹn lẹ́nu. ọmọdún márùn-ún ní ọmọ dọ́tà mi ṣe jí bẹ̀rẹ̀ oúnjẹ ni mo lọ dáná fún kíṣìnì. ọmọ tó fẹ́ mu yàn wọ́n dẹ̀ fi ìfúnpá wọ́n dẹ̀ fi ń bú ọmọ yẹn lẹ́nu pé kókó àwọn dẹ̀ ń fa ọmú fọ̀ bí wọ́n tọ́ da sí fat. ebi ń pọmọ yẹn ni. bí between ọmọ oṣù méje sí ọmọ oṣù méjìlá àmì ọmọ oṣù mẹ́fà. ọmọ oṣù mẹ́fà sí méje náà ló máa jẹ ebi ń pọmọ yẹn ni. ebi ń pa ni. nǹkan táwọn ọmọ yẹn máa mu nìyẹn ọyàn nìkan ló máa mu. ọyàn ni. ọmọ yẹn dẹ̀ fẹ́ mu yàn ó dẹ̀ ń tì. kò ní dáa fún àwọn Fúlàní. àwọn tó sọ wá pọ̀ kò ní dáa fún wọn. gómìnà kò ní dáa fún ẹ fún kòtò sọ̀fọ̀ olóyè kò ní ṣoríire. I don't know. Fúlàní tẹ wà Nàìjíríà ní ṣoríire because this is too much. ó pọ̀ jù ó pọ̀ jù. ṣèbí ìlú náà wà yìí. gbogbo wọn dẹ̀ wọn dákẹ́ wọ́n dákẹ́ àwọn ọ̀kà wọ́n dákẹ́ ẹ bá wa gbọ́ òkòtò. ẹ jọ mo fọlọ́ọ̀ bá bẹ̀yẹn pé èyí tẹ bá ń sẹ́ẹ̀dì fídíò tẹ bá rí alágbára tó wá sórí íńtánẹ́ẹ̀tì tó ní alágbára lòun ò fẹ́ ṣe kinní kan ẹ má sẹ́ẹ̀dì fídíò wọn sí mi o kò tẹ bá sẹ́ẹ̀dì sí mi màá dìlítì ẹ̀ ni àfẹ́ gbálágbára ni mí ẹ wọ gbó ẹ bá wa kó wọn ni ẹ bá wa gbóhùn sókè. Hello, màámi. Yes, ma. Mo á dá ìpẹ́ lẹ́yìn obìnrin tí mo sẹ́ndì fídíò ìsìnkú yẹ kí n sẹ́ndì sá. Àwọn ọkùnrin látàárọ̀ tí wọn lè sọ̀rọ̀ wọ́n dákẹ́ fẹ́. Bàbá ni wọ́n o. Ebi ń pa ọmọ yẹn. Ọlápọ̀pọ̀ fẹ́ jẹun kò ró ń jẹjẹ lásìkò. Á fi ìyà tó tọ́ á fi jẹ gbogbo àwọn Fúlàní. Àṣẹ. Á fi ìyà jẹ gbogbo àwọn tó fi ọwọ́ sowọ́pọ̀ kí Fúlàní máa wà ní lórí ilẹ̀ wa. Á fi ìyà yẹn jẹ gbogbo àwọn tó ẹ pé ó fi ọwọ́ tí wọ́n fi ẹsẹ̀ sí secretly or openly àbí tí wọn ò bá jẹ oúnjẹ wa. Àbí tí afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ò bá fẹ́ sí wọn lára àbí tí owó ilẹ̀ Yorùbá ò bá kàn wọ́n lọ́wọ́ àbí tí wọn ò bá jẹ oúnjẹ ní ilẹ̀ Yorùbá àbí tí wọn ò bá bomi ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣiṣẹ́ lòdì sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó yẹ pé wọ́n ń fẹnu ẹ̀gọ́ kan olóyè orú ẹ̀ máa kàn wọ́n o ó máa kàn wọ́n máa kàn ìdílé wọn ó máa kàn wọ́n máa kàn ẹbí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run because ẹ wò ó. My heart bleeds. My heart hurts, bleeds. It's okay. It is well. Obìnrin yẹn wà restless. Ọlọ́run ló mẹyẹ èèyàn tó bá ti bá sùn. Ẹ mọ̀ pé àwọn dàbí àmọ̀ òní gbẹ́kún ọmọ ẹ̀ kó má tàtìwò bọ́mọ yẹn ṣe fẹ́ mú yàn yẹn ó fẹ́ fa ọmọ yẹn náà kó tún máa fún lọ́yàn bóyá bẹ̀tà àwọn tó fẹ́ fi ọyàn ṣeré wọn gbà fọ́mọ. Ilẹ̀ Yorùbá bí wọ́n ilẹ̀ Yorùbá gbé wọn mì afẹ́fẹ́ Yorùbá ilẹ̀ Yorùbá ó máa ṣiṣẹ́ lòdì sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run olóyè Sunday Igboho nǹkan kò ní ṣe wọn lágbára lọ́wọ́ Ọlọ́run wọn á máa lọ pé wọn máa gbọ́re àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹn lọ lágbára lọ́wọ́ Ọlọ́run ibi kò ní dì wọ́n lórúkọ Jésù lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá wí ẹ jẹ́ fi ilẹ̀ Ọlọ́run á fẹ́ yín náà lágbára fún yín ló bí ìfọwọ́sí ń gèsè méjì yẹn o èmi náà ń ṣiṣẹ́ alẹ́ o. ẹ̀rọ ojú mi yẹ lẹ̀ pọ̀ ní. wọ́n dá mi àkàtà ní ibi ògbọ́ bí ìgbọ́ dáadáa bí ìgbọ́ kankan mọ́ ṣùgbọ́n Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ á fún yín lágbára nígbà tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa délẹ̀
wọn ò ní wẹ̀yìn àti ẹbí yín ti àṣẹ àti lágbára gbogbo wa lọ́wọ́ Ọlọ́run pátápátá àti àṣẹ náà ìdùnnú àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú àṣẹ. ẹ máa bọ́jú òní ẹ máa bá ètò nìṣó à ń bá nìṣó ẹ ẹ ṣé ṣe ìyá ẹ mi ṣeun gan ẹ ṣeun. ẹ ṣeun yes. ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk Accessories ẹ bá wọn dòwò pọ̀ ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra góòlù ẹ fẹ́ ra bàtà ẹ fẹ́ ra gèlè ẹ bá mi follow wọn lórí TikTok àti lórí Instagram wọ́n wà ní UK wọ́n wà ní Nàìjíríà nọ́mbà wọn is +447 587 ẹni sùrùmà ń polówó ọjà lọ́wọ́ nọ́mbà Body Talk Accessories lórí TikTok àti Instagram +447 587 77 +447 587 728 824 +447 587 728 824 ètò bá fi alára tún tà tẹ́fẹ́ ra yẹrí ìchéènì ẹ̀gbà gèlè fìlà bàtà láti tún tà wọ́n wà ní Nàìjíríà wọ́n tún wà ní UK ẹ bá mi patronize wọn ẹ bá mi follow wọn lórí Instagram àti TikTok wọn wọ́n máa ń post àwọn ọjà wọn síbẹ̀ ètò fẹ́ ra lẹ́yọ náà wọ́n tẹ lẹ́yọ and they deliver worldwide ẹ ṣé gan mo nífẹ̀ẹ́ yín ẹ bá mi gbóhùn sókè. Hello ìyá mi Yorùbá wo yìí. Yes ma. Ẹ kú ètò Ọlọ́run á dúró tì yín o lágbára Ọlọ́run á fún yín lókun àti agbára torí okun lẹ̀ ń lò àti agbára ẹnájì lẹ̀ ń lò lójoojúmọ́ lágbára Ọlọ́run ìgbà tílẹ̀ Yorùbá bá dúró tá a borí gbogbo àwọn Fúlàní ànífiyín ṣàwátì lágbára Ọlọ́run àti gbogbo wa náà ẹ kú ètò mi ì tiẹ̀ mọ tọ́pìkì tẹ̀ ń sọ bẹ̀tí tí mo kàn gbọ́ ni pé ẹni Gúnmi ó ní kí wọ́n kìlọ̀ fún Sunday Igboho. ológun máa wá ológun ẹlẹ́yàmẹ̀yà ogun àwọn Fúlàní àti Yorùbá máa ṣẹlẹ̀. ó máa wá ìyẹn gan làwa expect ogun yẹn gan là ń expect a fẹ́ lọ because ìyà yìí ti pọ̀ jù ẹ wo very pretty mama tẹ gbé fọ́tò ẹ̀mí mọ́ tó ṣẹlẹ̀ sí obẹ̀ tí mo ń wo fọ́tò yẹn mo dẹ̀ ń gbọ́n táwọn èèyàn comment ipe wọn fẹ́ fọmọ lọ́yàn ṣé bá a ṣe máa wò lọ lélẹ̀ àwọn kábíyèsí yìí wọ́n dákẹ́ wọn ò sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń sọ pé kán má bú àwọn kábíyèsí mọ́ àwọn tó yẹ ká ti lọ sí pálásì kan lọ ju òkúta fọ́ orí wọn a gbọ́ kí wọ́n sọ nǹkan yìí ń pọ̀ sí tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ olóyè Májàsọ́lá àwọn nìkan la rí ẹ̀yin ọba yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ sọ̀rọ̀ àwítẹ̀ wọ graduation gown káàkiri sọ̀rọ̀ graduation gown ló wà níta nísìnyí ìwé tẹ́ kàkẹ́ tó jọba ṣóun ló kàn nísìnyí báyìí Májàsọ́lá Ìgbòho ṣàyìn kan kò ní sẹ̀mí yìí ó lágbára Ọlọ́run ẹ máa lọ́rí ẹ máa bọ́rí wọ́n ní ìpè tí à ń pa òṣè ara lolúwéré fi san gbogbo bí wọ́n ṣe ń perí yín níbi ibi yẹn á máa bá gbogbo ẹni perí yín níbi lágbára Ọlọ́run bẹ́ẹ̀ Gúnmi ẹ bá wa sọ fún un pé ṣẹlẹ̀ bàbá ẹ̀ ni tó sọ pé kán kìlọ̀ fún Ìgbòho Sunday Igboho Ọlọ́run kó fi ọ̀run kẹ́ Akérédolú kó bá wa tẹ sáfẹ́fẹ́ rere ó ti sọ speech yẹn fún Buhari ìgbà Buhari wà láyé tó ń sọ pé kán lọ wá ààyè táwọn Fúlàní ti máa dá mọ́lù ó ní ṣé nínú ilẹ̀ bàbá títí wọn àbí títí tòun Ọlọ́run kó fọ̀run ẹnìkan tá a rí kó ń jà fún wa ní àwọn gọ́fúnà nìyẹn Akérédolú nìkan ni lẹ́yìn Akérédolú torí ẹ̀ náà dẹ̀ ṣe pa máa yẹn torí òní chairman of àwọn gọ́fúnà nígbà yẹn torí ẹ̀ ni wọ́n ṣe pa gbogbo ẹni bá wá ń lépa Májàsọ́lá bá ń lépa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò ní rí mú o lágbára Ọlọ́run àtàwọn bọ́ìsì wọn ìrù ẹkùn tí wọ́n ń kó káàkiri lágbára Ọlọ́run tán jọ ń wọgbó wọn ò ní rí wọn mú wọn ò ní rí wọn ṣe ń jàǹgbà àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń jẹ ẹnu wọn máa lọ ni wọn máa bọ̀rẹ̀ ẹ bá wa sọ fún Gúnmi ẹ ń bá mi ẹni tá a lè rán sí Gúnmi ẹ láàrin tí ẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá ẹ̀ tí Usman Fodio tó sọ fún wọn pẹ́lẹ́ bàbá wọn ni kí wọ́n máa bọ̀ enough is enough lóòótọ́ wá láwa táwa ẹnu la fi ń já wáyà lórí social media gbogbo wa náà kọ́ la máa lọ́lẹ̀ àwọn èèyàn ń jápa ìyá mi Yorùbá wò tẹ bá rí ìdíwé táwọn èèyàn ṣe lọ ta property wọn torí pẹ̀lú ìyùn tí ẹ̀dá mo tẹ̀sí wá pọ̀ ju tàtẹ̀yìn wa lọ tẹ́ ẹ bá gbọ́ eléyìí
jápa ni àwọn wà táwọn máa tàwọn wẹ́ni tó máa yá wọn lówó àwọn fẹ́ sá lọ ìlú òyìnbó ǹjẹ́ tó bá jẹ́ pé ìlú wa dáa ṣé wọ́n máa sáré ṣé tó wá rí tàwọn fúlàní tó ń pààyàn káàkiri yóò ti wá tún jẹ́ kó wá wọ́ọ̀sì pé everybody sọ fáwọn ò fẹ́ fi ẹ̀mí àwọn sọ àwa tá a lẹ́bí ń lé gan àdúrà ní láàárọ̀ lọ́sàn-án àǹdí àwọn ọmọ ọlọ́mọ tán kó wọnú gbókọ́lọ́n kó bá wa gbà wọ́n síta kó bá wa gbà àwọn ọmọ yẹn síta ojoojúmọ́ là ń ké lórí àwọn ọmọ yẹn tẹ́ bá gbọ́ speech tó àwọn ọmọ yẹn ń sọ eléyìí tó gbẹ́sẹ̀ lé principal ẹ̀sẹ̀ ó ní màmí ai nìyẹn kàn ìmájì pé kò tó máa sọ nínú igbó ni. Ipe tóun ò bá rí ìyá òun àti bàbá òun mọ́ o daddy I love you mommy I love you omi jábọ́ lójú mi gbà gbogbo kìíní yìí. ai ni mí náà tó omi bọ́ lójú èmi náà. Ẹ ṣeun màmí ká tún gbé kọ́lẹ̀ lómi thank you so much. Ó dáa náà o ẹ kú ètò. Ẹ ṣeun ẹ̀yin ìyá wa tá a bá pè yẹn bàbá wa anybody tí n bá pè mo ti send the video yẹn sí kí n tó pè yín but people are not saying it they will call me. Wọ́n tún send it out to me Obama ṣàlẹ̀ rí yín gbé wọlé báyìí because mo ti mi ní gbìyànjú kankan wọlé sórí TikTok yẹn mọ́ o tí mi ní gbìyànjú kan sórí TikTok yẹn mọ́ ẹni tó bá fẹ́ wọlé kó send it out to me ibi kí wọ́n ní pé send ẹ bá gbóhùn sókè sàn. Pẹ̀lú yín o. Ẹ káàsán. Ẹ kú dédé àsìkò yìí màmí. Ẹ kú iṣẹ́. Ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Àṣeyè lẹ́mọ̀ ṣe o. Àṣẹ Èdùmàrè. Ṣé rí ọ̀rọ̀ ilẹ̀ wa yìí kọ́lọ́run kó ṣàánú ni. Mo dẹ̀ mọ̀ pé agbára dẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá táwọn Yorùbá sì lè lò láti fi ṣẹ́gun wọn ṣùgbọ́n wọn ò dìde ṣùgbọ́n Ọlọ́run ọba láàánú àbáwá dá sí i olóyè má jà ṣọlá a máa lọ rí a máa bọ̀ rí kò ní ṣìnì lágbára Ọlọ́run ọ̀rọ̀ náà lágbára o. fídíò tẹ rí báwo lè ṣe rí sí. Ẹ tí sẹ́ǹdì ẹ̀ o. That is the problem kò sẹ́ni tí ẹni bá ti pè mo ti sẹ́ǹdì ẹ̀ sónítàn. Ok. Bóyá kí lè stop má wulẹ̀ sẹ́ǹdì ẹ̀ sẹ́nì kankan mọ́ jàre. Because when I send it to people, mo send it sí yín, mo send it sí yín, mo wò lọ́dọ̀ yín. Mo ti send it sí yín kó lè pé ẹ wò. Ẹ jẹ́ kí n wò náà tí máa pè yẹn. Because I don't want to send it to anybody again. Yes, I'm tired. Ẹjọ́ àti wọn fẹ́ sọ ṣọ́ọ̀kì kan. Àwọn ọmọ OPC Baba Gani. Ṣé wọ́n rí fídíò yẹn? Àwọn yẹn ti ya wèrè. Sórí rẹ̀ wọ́n tán wá sórí social media tó ń bó lóye. Ẹ sọ pé àwọn yẹn ṣe àwọn yẹn. Wọ́n ṣe show back to back. Àwọn yẹn ò gbádùn, ṣáwọn yẹn gbádùn. Àwọn ọmọ OPC Gani Adams. Wọ́n ṣe show fún lóye back to back. Ṣáwọn ọmọ OPC Gani Adams gbádùn lójú tiẹ̀, wọ́n jẹun tó gbádùn lójú yín. Wọ́n jẹun tó gbádùn lójú àti wọ́n jẹun tó gbádùn. Ẹ bá wa gbósókè ní ìṣẹ́jú méjì o, I'm tired o. Hello, Yorùbáwùyí. Yes sir, ìṣẹ́jú méjì sir. Ẹ kú iṣẹ́ ẹ kú ọ̀rọ̀ lú o. Ẹ ṣeun sir. Ọlọ́run ọba wà pẹ̀lú gbogbo wa. Àṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Àṣẹ. Fídíò yẹn mi tiẹ̀ lè wò ó bí mo tiẹ̀ ṣe rí píkṣọ̀ yẹn lásán mo kàn tiẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé rí. Ẹ bá wa sẹ́lẹ̀ síta ìlú òyìnbó lẹ wà. Ẹ bá wa sẹ́lẹ̀ sáwọn tó wà nílùú òyìnbó bóyá àlè yẹn tó lè wá wa sẹ́ndì ẹ̀wọ̀ áùsù. Pẹ̀tẹ́ wà nílùú òyìnbó ẹ bá wa sẹ́ndì ẹ̀ káàkiri ẹ bá wa sẹ́ndì fídíò káàkiri pé mo tó ń fi ọmọ Yorùbá ṣe ńlẹ̀ Yorùbá lélẹ̀. Ẹ bá wa sẹ́ndì ẹ̀ kiri. Mo máa ṣí àì pẹ̀lú gbogbo àwọn èèyàn lágbára Ọlọ́run. Ṣé rí ọmọ Yorùbá à ń fi ara wa ṣeré gidigidi. Ṣé sọ pé a kàwé tó àmọ́ lójú mi ó dàbí ẹni pé ìwé yìí ó ti tó sọ wá. 447 yẹ jọ sọ́run yín sí mi ni ẹ jọ náà. Ká máa ṣe àánú ju bí ò ṣe yẹ lọ ju ara wa gan lọ. So ìmọ̀ràn èmi fún ọmọ Yorùbá ni pé kí gbogbo wa dìde. Irú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ kí ọmọ Yorùbá dìde ní àkókò yìí tí ó jẹ́ pé ìyọ̀ wá wà ń bẹ̀ yìí. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó ń lọ. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó lọ. Tí bàbá yìí bá kúrò ń bẹ̀ ó léwu o ó léwu o bó ìbá lo 16 years sí ó lo ọdún mẹ́rìndínlógún. Ó dà kó lo 40 years ó léwu tó bá kúrò bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ tó ṣe sílẹ̀ yìí àwọn ẹni yìí wọn kọ̀ láti dànù níjọ́ kan Ọlọ́run má bàa ṣe ọwọ́ wa jẹ́. Ṣé rí àwa ọmọ Yorùbá ó yẹ ká dira wa mú gan o ká dẹ̀ ṣọ́ra àwọn ọmọ Ìgbò
níbi iṣẹ́ tí ọmọ mi ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ ọmọ Ìgbò ni ó máa ń fi àwọn fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó máa ń fi hàn so ó lóun wá sọ pé kó share pẹ̀lú òun ó ló sọ pé láéláé wípé òun ò lè share pẹ̀lú ẹ̀ ó ní pé gbogbo àwọn ọmọ Ìgbò wípé ìmùlẹ̀ ti wà láàrin àwọn wípé kò gbọdọ̀ jáde síta wọ́n ní WhatsApp group gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà máa ń share láàrin ara wọn wọ́n jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn yìí wọn tó bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò wọ́n yanjú wọn tí wọ́n bá ti mú wọn wọn ò dẹ̀ kí ń gbé síta àmọ́ láàrin WhatsApp group wọ́n ń gbé síta wọ́n dẹ̀ ti wọ́n nu everybody pé wọ́n gbọ́dọ̀ share síta sí other platform bẹ́ẹ̀ tí wọ́n lè fi hàn àwọn èèyàn ẹ̀yà míì lórí fóònù wọn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àmọ́ wọn ò gbọ́dọ̀ share síta. lọ́jíkì kan tún nìyẹn Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ọmọ Fúlàní pọ́nlẹ̀ Yorùbá try be careful ọmọ Fúlàní pọ́nlẹ̀ Yorùbá. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ṣe rí Fúlàní mo mọ̀ wọ́n dáadáa ọ̀nkù mi mẹ́ta ni Fúlàní pa. káì. ọ̀nkù mi mẹ́ta ọ̀kan ní Jos ni ọ̀nkù mi yẹn ń gbé ìgbà táwa ń kékeré ló ti lọ sí Jos Ọlọ́run dẹ̀ kẹ́ ó ní ilé ńláńlá ó ní mosque ó ní hotel big hotels ní Jos nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀ wá tó fẹ́ wá àtàkẹ́ àwọn kan sáré wá sọ fún pé àwọn alágbájá ń bọ̀ wá o so àwọn fámìlì ẹ̀ ní kó jẹ́ káwọn máa sábọ̀ wá sísàlẹ̀ bí ó lóun mọ gbogbo wọn tó bá ń sọ èdè wọn lẹ́nu ẹ lérò pé bẹ́ẹ̀ ni wọ́n bí sí ó lóun mọ gbogbo wọn wọn wá fi gbogbo nǹkan yìí sílẹ̀ ó lóun á bá wọn sọ̀rọ̀ pé òun gbọ́ èdè wọn kankan ó ní káwọn nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ó bá ní kíyàwó àtàwọn ọmọ máa bọ̀ wá sísàlẹ̀ níbí wọn ò tí ì dé ìsàlẹ̀ níbí tí wọ́n ti pa tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n ń gbé káàkiri jó nílùú Jos. ẹranko làwọn pípé wọn níbi tí àwọn pípé yẹn ẹranko ni wọn. ọ̀kan nílùú wa gangan ló ti ṣẹlẹ̀ ọ̀nkù mi yẹn ó ṣe 35 years ló lò ní sójà nígbà tó rìtáyà ọ̀rẹ́ yẹn ó wá ń fi ọ̀kan ó ń bá ọ̀kan ṣọ̀rẹ́ nínú àwọn Fúlàní yẹn nílùú wa ń bẹ̀ ó wá Fúlàní yẹn wá tàn pé àkókò owó yẹn wá kóun fi ra bára màálùú kóun máa bá sin màálùú nígbà tí ó yá ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ kò rí nǹkan kan lórí màálùú tó gba owó lọ́wọ́ ẹ̀yẹn wá ń sin lówó pé ó yẹ kí nǹkan kan ti máa jáde lẹ́yìn ọdún mẹ́ta at least ó yẹ kí nǹkan kan máa jáde ìgbà tó rí pé ó ń sin òun púpọ̀ jù tí ọ̀nkù mi yẹn lọ bá nígà tó lọ béèrè owó lọ́wọ́ ó sì lọ ní nǹkan nìyẹn ogun náà pípa ó nà ní nǹkan máa yẹn wọlé wá kú ni o lálẹ́ ọjọ́ yẹn ló kú. tágọ̀ ìgbà tó ń lọ sọ́dọ̀ Fúlàní yẹn ó sọ fún àwọn fámìlì ẹ̀ pé òun fẹ́ lọ bá lágbájá òun fẹ́ lọ gba owó òun lọ́wọ́ ẹ̀ jàre. nítorí 35 years in service. 35 years in service ló jẹ́ ká mọ̀ yìí pé máa yẹn ló ṣe iṣẹ́ yẹn. àwọn yẹn wá lọ bá wọn lọ sọ fún pé lágbájá báyìí ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ó lóòótọ́ ló wá òun dẹ̀ ti sọ fún yín ipò nǹkan lòun ṣe o pé òun mọ kankan tó ṣẹlẹ̀ sí o. ó dà ẹ́ ṣe ń lọ bá Fúlàní wọ́n dájú tó jẹ́ pé ká má fìyà jẹ ara wa ká má fìyà jẹ àwọn generation wa tó ń bọ̀ ẹ máa tẹ̀síwájú. ẹ ṣeun gan báyìí God bless you. ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ó ní ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ yìí ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ gbogbo tá à ń ṣe yìí erémọdé òun là ń ṣe à ń ṣeré lọ́wọ́ ni tó bá dójú ẹ̀ tán wọn ò ní kọ́ wa ìyá wa Àjọkẹ́ ẹni UK lẹ́wọ̀ ẹ wá wà lórí Facebook kí ló tẹ̀ join wa lórí YouTube ìyá wa Àjọkẹ́ ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ bá wa subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ bá wa subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ follow wa lórí àwọn pages wa bá wa gbọ́n sókè bàbá mi. Yorùbá ó yẹ káàárọ̀ ẹ kú iṣẹ́. ẹ kú dédé àsìkò yìí. ẹ ṣe jà èyí mo ti ní fídíò yẹn yàrá ẹ kí n kọ́ sàn kan ní ikọ̀ méjì tí àwọn méjì kan ti sọ síwájú tí bàbá yẹn sọ pé kàn inform wọn ní Amẹ́ríkà kankan pé pẹ̀lú lẹ́tà ọkọ̀ fẹ́ back it up not only with letter with video ni evidence ṣe ti ẹ̀ ń sìn kọ́ máa gbogbo àwọn fídíò tẹ́ iná tẹ́tẹ́ kí n lọ́wọ́ yẹn kọ́ máa lè gádẹ̀ lọ́wọ́ yín kọ́ máa back it up pẹ̀lú gbogbo ẹ̀ fún wọn ìgbé tó
tó máa ìjọ tó máa dàrú ni ọ̀nà ṣe ń ṣó wọn ní fídíò yẹn àmọ́ àwọn Nàìjíríà náà tẹ́ pé bí Yorùbá tẹ́kọ̀ àwọn náà tán ní fọ̀tán lẹ́kùn ní Amẹ́ríkà yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe máa kejì náà tó sọ̀rọ̀ pé region ṣe region ò lè pè ní Nàìjíríà tí wọ́n bá ṣe region ta ló máa control army Fúlàní ṣe máa fẹ́ dominate army because they believe in power nǹkan tí region ṣe lè work nìyẹn because tí wọ́n bá gbé kẹlọ fún region ẹ máa ní air force ẹ máa ní navy ẹ̀dẹ̀ máa láàmì Fúlàní ò lè gbà àwọn máa fẹ́ dominate ẹni at the end of the day ó máa come to nǹkan tó ṣẹlẹ̀ ní Chad àti Nigeria àti Burkina Faso major and take over ó bẹ́tà kó dárúkọ máa lọ ṣẹ́rí Baba Tinubu can use an amalgamation 1914 because ó ti expire tó máa torí yẹn láti protest towards Nigeria ó bẹ́tà because agreement ọkọ àtìyàwó ni pé tẹ́ ẹ bá fẹ́ ra yín mọ́ ẹ lè depart ẹ bá yín tí ẹ bá fẹ́ padà ọ lè lò yẹn as excuse tí nǹkan báyìí bá ń lọ then tẹ́ bá dẹ̀ ń dì pẹ̀lú àwọn criminal àwọn eléyìí ò ràn anybody wọ́n lè pọ̀ ọmọ ọjọ́ kan tó ti sìn the lifestyle Yorùbá ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn then èèyàn ló máa dìde ṣe pé má sọ kínní àwọn àgbààgbà tá à ń sọ yìí àwọn àgbààgbà tí ò lẹ́nu ń bẹ̀ ló pọ̀ jù àwọn tó oúnjẹ pẹ̀lú Fúlàní ló pọ̀ jù ṣé láwọn tó dẹ̀ ń jẹ pẹ̀lú Fúlàní wọn ò ní fẹ́ kí Yorùbá lọ ṣùgbọ́n gbogbo wọn ní power táwọn tí ò ní tó hàn jẹ́ ń bẹ̀ somebody population of àwọn èèyàn níta gbangba bí i 10 to 5 million níta gbangba tó máa short economy down everybody àmọ́ bí tẹ́pẹ́ everybody ń lọ ṣé tamati ń sọ pé báyìí kò tí ìyá Yorùbá ok ẹ kí fún example èèlò náà ta màálù náà ìjà àwọn èèyàn ṣì ń ṣe party náà tó ló jẹ́ sí láti bí ẹ bá ń sọ ìpàtí ti wà láti from now till the January next year ọ̀dẹ̀ ra màálù 3 million 4 million ṣe pé ìyà ò tí ì jẹ Yorùbá nǹkan tó ń wò nìyẹn wọ́n ti ń dáná party sílẹ̀ tó ń ná 50 million tó ń ná 100 million tó bá sì oúnjẹ tó wọ́n láti north tó jẹ́ sí àwọn náà máa mọ̀ lára ibi tó máa kọ́ bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tó máa ń ta ilẹ̀ Yorùbá yẹn kọ́ máa jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n àrà wọn leader wa tó lè ṣerú ẹ̀ tó jẹ́ sí bọ́ Yorùbá ló máa jáde fúnra wọn láti defend ara wọn. ohun tó tà nílẹ̀ Yorùbá ká máa jẹ́ nílẹ̀ Yorùbá a lè lọ oko ṣe é lọ ta ló fẹ́ lọ sóko. oko ṣe lọ ẹ máa gbọ́ ṣe lóko máa ṣe lọ ṣẹ́rí wọ́n tán láti short wọn down fún ọba oúnjẹ wọn ṣẹ́rí most of oúnjẹ Fúlàní ilẹ̀ Yorùbá náà ń tà sí yíbò ò lè bá wọn rà àwa náà ò lè rà ibi tí wọ́n ti máa bọ́ nìyẹn àwọn ọ̀gá wọn máa pera wọn jọ wọn ní fẹ́ lose business wọn but àwa gan ò ní wá dé ra business wọn nígbà náà àwọn á ní security fún wa náà fún ara wa anybody tá bá nú oko wa we can deal with them ẹgbẹ́ wọn tí màá yẹn sọ wípé àwọn yíbò ń ṣe tiwọn jẹ́ pé wọn ò ṣú ẹ̀ síta àwa Yorùbá ẹnu wa ti lose jù ẹ máa ṣe kí ẹ máa gbé fídíò káàkiri you don't need to share any video ẹ dín pẹ̀lú wọn bẹ̀ kẹ́dẹ̀ bó síbẹ̀ kẹ́gbọ̀dì máa lọ́nà rẹ̀ tẹ́ bá tó ti bẹ́ẹ̀ lómi ẹ tó bó síbẹ̀ that is it ṣùgbọ́n Yorùbá máa ń fẹ́ ṣe àṣẹ wọn mo ṣe léyìí which is wrong. gbogbo wọn political power ni gbogbo wọn political attention ni gbogbo wọn ń jà sí. ara wọn ní ìṣẹ́rí èèyàn ló máa kọ́ fún wọn ṣẹ́rí each governor each president each senator all vote wọn síbẹ̀ ni àwọn citizens tó dẹ̀ vote wọn síbẹ̀ náà ló máa kí fún wọn náà tó ti ẹ̀yìn kò lọ sọ fún yín sìn ló máa pẹ́ okay we don't want this tí aráàlú bá dìde okay ẹ kí fún example ti Ṣèyí Mákindé nísìnyí ọgbà àwọn ọlọ́mọ lọ more than 2 months nísìnyí right okay kí ló ṣe ó sì sọ pé ẹ̀wọ̀n nípa tá àgbàdo má dìde tí gbogbo àgbàdo bá dìde tó máa short economy ẹ̀ down tẹ́bà pé ó máa wá something to do ṣùgbọ́n tó pé àwọn kan náà ń gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀rí lè ṣe fẹ́bẹ̀ tá nílẹ̀ Yorùbá nìyẹn ojúṣàájú ti pọ̀ fúnlẹ̀ Yorùbá ju ṣojú ti ń sìn bọ̀ àwọn tíjà bá ń jẹ gangan kọ́ dìde kò sí iye tó fẹ́ panu wọn tẹ́lí Fúlàní ọmọ máa pa 10 ogún 30 ilẹ̀ Yorùbá kù wọ́n dín Yorùbá kù ni but kí Yorùbá náà rise towards them tó bá ti rise towards them kò ní sìn àwọn àdìbò ọlọ́mọ ọmọ yíbò ò ní support Fúlàní láíláí ṣòrí ẹ̀sìn Yorùbá máa fi style ìdájà alẹ́ láàrin Fúlàní àti Haúsá ni àwọn náà fẹ́ gba àwọn lọ́wọ́ wọn èèyàn mẹ́rin náà fẹ́ bájà ṣé gbogbo kí náà calculation ni bọ́sẹ̀ ní bàbá Tinubu dẹ̀kẹ̀lé bí mọ̀ bóyá bàbá Tinubu yá kínní ìbẹ́ bàbá Tinubu ń rí ẹ̀mẹ́ tí o tún àgbẹ̀ṣẹ̀ kọ́ wá àgbààgbà mélòó kan tó lè ṣó gbogbo àwọn fídíò táwọn èèyàn ní lọ́wọ́ kàn pé bàbá Tinubu jókòó watch this thing kókó náà wò fúnra rẹ̀ tí a pẹ́ tó bá kú òun bẹ́ẹ̀ tí ó bá gba Yorùbá fún wọn tó Ọlọ́run ò ti kú bàbá Tinubu á lè bí ewu láti ṣó ẹ pé ṣe báwọn aṣọ òkìní fún ẹ jọ kí ló ṣe sí. ṣe ẹ ṣúọ pé ẹ ṣúọ pé àwọn àgbààgbà tiwa àwọn àgbààgbà wa ẹ ṣúọ pé àwọn àgbààgbà wa wọ́n máa pe bàbá Tinubu sí àkíyèsí.
many of them wọ́n níyàwó Fúlàní wọ́n níyàwó Fúlàní náà. ẹ fi fún sábù ṣẹlẹ̀ àwọn àgbààgbà ní ìwà tó lè pèsè àkíyèsí tó ọmọ pọ̀tẹ́ pé ọ̀jàràbò owó ṣẹlẹ̀ mọ́ sọ̀rọ̀ àgbààgbà tẹ́ ní ọ̀jàràbò owó tó bá kàtẹ́ bá gbẹ̀ nǹkan fún ọgbẹ́ kan lọ síbẹ̀ tí wọ́n bá ti fún wọn lówó ọ̀ọ́lí ṣòwò wọn tó fẹ́ lọ ṣòwò ṣẹlẹ̀ àwọn àgbà tó ọ̀jàràbò owó yẹn náà bá bàbá Tinubu sọ̀rọ̀. ọmọ wa ní ẹ̀wùjẹ we need to talk to you ìwọ ni leader wa mo fẹ́ kó fídíò yìí báwo ló ṣe rí lára ẹ̀ ṣé mọ̀ pé ìtàn ni story ni ṣòro jẹ́sì lẹ́yìn ọ̀la kò lérò pé ọ̀hún fi wọ̀n ń ẹni kí ẹ̀kọ́ tí mo sọ sí yìí. ẹ ṣe nǹkan àbáwá kàtúgbé kọlẹ̀ lónìí à ń bàbọ̀ ẹ ṣeun gan tí kò easy ẹni ní wáyé ló kọ mi mo pè wọ́n gbé kọ́ mo tó ti ń pè wọ́n sàn tún gbé kọ́ lò àyùsí ìbáwí wáyé ló kọ mi TikTok in fact mo mí nìyí lè ní mo pẹ́yìn náà mí nìyí so èmi náà mí nìyí lórí TikTok bẹ́ẹ̀ ṣe mí nìyí lèmi gan mí nìyí lórí TikTok yìí ogun gbọ́. I pick you up, you don't mute, I drop you. Òfin tí wàá bí nìyẹn. Now I pick you up, you don't mute your mic, I will drop you. Náà ní gbọ́ lórí TikTok yẹn wọ́n burú gan bẹ́ẹ̀. Ẹ máa lọ sórí péjì bòmí dàbọ̀. Àwọn máa blọọkù yín ni. Pé kéèyàn yẹn ọ̀kan ló kù lórí TikTok ni mo láìkẹ́, ìyẹn yọ kan mo láìkẹ́. Ẹ bá wa gbóhùn sókè sà. Ó kéèyàn yọ kan mo láìkẹ́ ni. Káàárọ̀ àbí ẹ káàsán. Ẹ kúrẹ́ dé àsìkò yìí sà. Ẹ pẹ̀lẹ́ mo fóònù ẹ sometimes ago nípa gbogbo nǹkan tí ẹ ti sọ nípa ti fídíò tẹ ẹ ṣe à tí gbogbo everybody ti gbà nǹkan tí mo kàn fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá kẹ́ lọ dá ibì kan sílẹ̀ tí gbogbo wa máa fi owó sí ká máa fi ran olóyè lọ́wọ́ ẹ lọ ṣe kínní yẹn ẹ̀yin pẹ̀lú gbogbo àwọn yòókù kẹ́ gbé kínní yẹn jáde à á ṣe lábẹ́lẹ̀ lábẹ́ aṣọ à á máa fowó sí UK lèmi wà mo dẹ̀ mọ̀ pé ẹ ti pè mí mẹ́nìtà tá a ti sọ̀rọ̀ ìgbà kan mi ò lè bá yín sọ̀rọ̀. mo pè yín kẹ gbogbo ètò àti. dádì ẹni mo pè yín. ẹni mo pè yín. a jọ sọ̀rọ̀. mo pè yín abẹ́ pè mí. mo pè yín. ok sir mo bẹ tó kó mo pè yín. a jọ sọ̀rọ̀ màá fẹ́ kí ẹ lọ ṣe àkáǹtì kan pẹ̀lú àbúrò mi àbí ọmọ mi tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo àwa tá a wà ní diaspora káàkiri láti máa fi owó síbẹ̀ yìí tá a máa fi ran olóyè lọ́wọ́ wẹ́dà ìjọba fẹ́ o ìjọba ò fẹ́ o wọ́n ti ní ká lọ defend ara wa Danjuma ti ń sọ kínní yìí for the last 12 years. T.Y. Danjuma. T.Y. Danjuma ti sọ wo kínní láti bẹ̀rẹ̀ ṣé gbogbo ìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí kí ni Gowon ń sọ go on with one Nigeria. Absalam ń kọ́ kí ló ń sọ ṣèbí òun ló gbé kiri lẹ̀ ṣèbí Absalam ló ta disco àti Lagos State Western Nigeria Disco Distribution Company Absalam náà rà á gbogbo Ìbàdàn àti títí dógùn Absalam ló rà á wọ́n tún pín oil well fún gbogbo wọn náà lift epo. Ẹ má jẹ́ kẹ́rin kankan tàn yín jẹ tí àbábá wa lẹ̀ tẹ́rí àwa tá a wà ní diaspora àwa ló yẹ ká rise up gbogbo ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà tẹ́ ń gbọ́ mi. àwọn èèyàn láwọn kí yín lẹ́yìn o àwọn èèyàn ń support wọn níṣẹ́ bàbá wa yìí ṣé ń tẹ́ ń gbà wọn bàbá wa ẹ continue kémi náà relax díẹ̀ àgbà onítàn lórí ilẹ̀ à ń gbọ́ yín sà. kábíyèsí sórí àwọn tó wà Canada tó wà lamẹ́ríkà tó wà Europe even up to Australia àwọn kan wà Japan bá ṣe ń sọ̀rọ̀ yìí o. Kán dá owó síbẹ̀ yẹ ká fi ẹ̀fáwà olóyè abẹ́rẹ́ la máa sọ ṣẹ̀bẹ́ yìí gbọ́ pé wọ́n sọ pé kájọdá abẹ́ẹ̀gbọ́ sórí kájọdá. mi ò mọ̀ túmọ̀ bàbá ẹ sọ fún wa o ẹ̀yin èèyàn wa ṣe fẹ́ gbọ́ sórí ta ló mọ̀ túmọ̀ kájọdá o èmi ò mọ̀ bàbá mi ẹ tó bá mọ̀ túmọ̀ kájọdá ẹ jẹ́ àgbọ́ o ẹ ká gbọ́ comment section. Kájọdá yẹn wọ́n gbé jáde ní YSDM ó ti lọ sórí forum wọ́n ṣe meeting ní last week àbí Monday or Tuesday náà ṣe meeting tí gbogbo àwa deputy
leader of Europe pẹ̀lú àwọn tó wà ní Ìtàló. Aṣemítì bàbá Aṣemítì ní a day before tó sọ pé tó gbàdúrà fún gbogbo àwọn ọmọ Yorùbá pé nígbà tí Mósè dé ibodè tí àwọn Fáráò ń bọ̀ tán sọ pé kílẹ̀ ọ̀pá tó wà lọ́wọ́ ẹ̀ wà fún nà sójú omi a ní ó bá lẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ lanu nígbà tó dé ọ̀hún tó kó gbogbo àwọn ọmọ Ísírẹ́lì lọ sọ́dọ̀ wọn lọ́hùn wọ́n ní kí ni ọ̀pá yẹn wà fún kó tún dá padà gbogbo àwọn chariot tó ń bọ̀ tó ń ṣe kolobá tẹ́ tí rántí gbà yẹn. Bẹ́ẹ̀ni sà. Fíìmù là ń wò ní 60s gbà yẹn o ni wọ́n gbá omi lọ kí ni wọ́n ṣe pè ní Red Sea ṣèbẹ́jẹ̀ ni àbẹ́ẹ̀mọ̀. Mi mọ̀ sá. Mediterranean náà the same thing tó yẹ pé àwọn máa kúrò nìbàdàn lẹ́kọ̀ọ́ lógùn state wọ́n á máa lọ sí Libya wọ́n á máa lọ sí Iraq wọ́n á wá ṣẹ̀ṣẹ̀ wá máa cross omi for green pasture nígbà tí green pasture wà Ìbàdàn tó wà lẹ́kọ̀ọ́ tó wà Jẹ̀bú ẹ̀ṣẹ̀ wá green pasture kan lọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo ti lò 53 years ní UK kan. 53 years. 53. Ṣé kò yẹ ká ti padà sílé? Àwọn kan dẹ̀ wà tán ti lò 25 tán ti lò 30. Àwọn kan wà tán ti àwọn kan tẹ̀ wà ní US tí wọ́n tẹ̀ délé láti 1985 wọn ò lọ́ọ́lé àwọn dẹ̀ lọ ń ṣe apology fún gbà tó máa dìbò láti fún ọ ní $50 àbí $50 $100 $500 wọn á lọ máa campaign fún àwọn kan. So nǹkan tẹ̀mí kàn fẹ́ sọ ẹ jẹ́ kí a dá owó Yorùbáwùyí dá mi lóhùn. Mo gbọ́ yín bàbá mi èmi ò lágbára àti gbowó ni. Ẹ jẹ́ kí àwọn kan ṣé wọ́n sọ pé àwọn kan máa kówó jẹ ẹ jẹ́ kan kò jẹ àwa máa àmọ́ bá ṣe máa ṣe. Ó dà sá mo ti gbọ́ sá. Àmọ́ bá ṣe máa ṣe. Tí ọba níbi tí ọba dá sí máa lẹ́nìkan tí mi lè pè tí ẹ bá ti pè mí màá pè àwọn kan àjọ wà ní YSGM ni a ṣe meeting ní Kent Road by Tesco last year àbí summer last year ìgbà yẹn màmá Koiki wà around. Ó dà bàbá mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò sà. Ok ẹ ṣe gan ni. Ẹ jọ èmi ò owó dídá akálòlò kí máa ń rojọ́ ó níbi tí mo lè sọ̀rọ̀ mọ́ so I don't know much about owó dídá o mo lè máa sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì lórí owó dídá I don't know much about it. Bá a gbọ́n sókè máa ń bẹ̀ ní dààmú. Yes ma. Ẹ kú iṣẹ́ náà jẹ́. Yes ma. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo gbogbo ilé ìta ẹ̀kọ́ yẹn ó bẹ̀rẹ̀ tí ó yẹ látàárọ̀. Nǹkan tá a máa ṣe ni pé bí bàbá yẹn ṣe sọ kán dá owó lóòótọ́ wọ́n bá rí ibi tó máa dá owó nǹkan dá owó. Ṣé rí tí ẹ fídíò tẹ ní ẹfẹ tó ní ẹrí lẹ́ẹ̀kan ẹjọ́ torí ọlọ́ọ̀fẹ́ ìdí ẹ̀sìn ni. Ẹ̀ẹ́dẹ́ tó tún máa túbọ̀ fi àdúrà ká tún kún Ìgbòho ká kún lọ́wọ́ pẹ̀lú àdúrà because the way tí gbogbo ìkíní ṣe ń lọ ó ti lágbára jù àti gbogbo àwọn tó kọ́kàn sọ̀rọ̀ anyhow ṣé ọ̀rọ̀ Gani yẹn jáfì lẹ́lẹ̀ ẹ má máa jẹ́ ká sọ̀rọ̀ nípa tiẹ̀ torí igi orógbó tó gbé dání yẹn ò lè jẹ́ kó rójú ráyè ẹ filẹ̀ pẹ̀lú igi orógbó ẹ̀ kó má bá kiri tó nǹkan tó lọ tó jẹ́ pé a tún rí tí àwọn èèyàn tó ń sẹ́ẹ̀dì tó tún rí gbogbo ẹ̀ táwọn kan tó ń sọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ Yorùbá ẹ̀gan tí bá ní ó sún mi pé kò sún mi mo parọ́ ni tó bá jẹ́ pé èmi lè yẹ ní Ìgbòho gangan wàláì máa ti lọ jókòó sí Germany kọ́ máa ibi tó bá ìpàpà wọn dé wọn mọ̀ àwọn ẹ̀ka wà ní kí ká máa fàdúrà ran àwọn èèyàn wa lọ́wọ́ ká má bọ́ sọ́wọ́ wọn ẹ wo obìnrin yẹn nísìnyí obìnrin tó ń gbà sílẹ̀ yẹn ṣe bí Muslim ni orí ó daṣọ borí ṣé ẹlẹ́yàmẹ̀yà ló ń ṣe nígbà tí tó ń gbé Muslim tó ń gbé
tó ń gbé kírísítẹ́nì tó ń gbá lára àbáláyé tó ń gbé tí ò tẹ̀sí kankan kò ṣẹlẹ́yàmẹ̀yà sí bá àwọn yẹn torí muslim yẹn gan wọ́n fi ń wọ everybody lára torí wọ́n ti mọ̀ pé muslim yorùbá muslim kò dẹ̀ wọ ọ̀dọ̀ wọn lọ́hùn tí kìíní ìbá ṣẹlẹ̀ tán níṣẹ́ wò ṣé rí muslim yorùbá wọ́n máa pa owó tán ni nǹkan tó ti yé wọn nìyẹn wọ́n máa pa gbogbo ẹ̀sìn tí wọ́n kò wọ ọ̀dọ̀ àwọn gómìnà ọ̀hún nǹkan tó ti yé wọn nìyẹn wọ́n máa pa wọ́n ni kò yé wọn nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ẹja kún ọkùnrin ká kún lọ́wọ́ ká dà máa àdúrà lọ́rọ̀ ẹ̀ gbà láàárọ̀ lọ́sàn-án lóru ká máa gbàdúrà fún